بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله سبحانه وتعالى بكنا التركات جفون النبي محمد صلى الله عليه وآله وصحبه وسلم ìkẹ́àtì gẹ́ ọlọ́run kó máa bá wọn ará lé òjíṣẹ́ ńlá Muhammad àti gbogbo àwọn sàábì ànábì wa Muhammad bákan náà àti gbogbo al'umma ànábì lápapọ̀ títí díjọ́ gbéǹde alqiyama abẹ́lọ́wọ́n bá fún gbogbo àwọn mùsùlùmí tí wọ́n ti lọ pàdé ọlọ́run nínú àwọn tí wọ́n jẹ́ àwọn alfáà ní àbí àwọn tí kìí ṣe alfáà àtàwọn tí wọ́n ti ṣáájú wa pẹ̀lú dáadáa ìyọ́nú ọlọ́run àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kó mọ́sá ìmáa jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wọn wa bẹ́lọ́n kó jẹ́ káwa náà tán lórí dáadáa la ilaha illallah eléyìí tí mo fẹ́ sáré sọ̀rọ̀ ń parẹ́ mo sì gbà lérò pé kọ́lọ̀n kó ṣe nírọ̀rùn láti ṣe ní ṣókí òun náà ni àlàyé àti àkíyèsí fún alfa Said Shittu mo bẹ́lọ́n ọba Allah subhanahu wa ta'ala fún ọmọ yàwó náà kí ọlọ́run kó mọ́sá ìbá ní ṣe àlékún ìtọ́sọ́nà wọn àti ẹnìkọ̀ọ̀kan wa náà la ilaha illallah kọ́lọ̀n jẹ́ kí àtàwà àti àlùfáà náà ká tán sórí dáadáa kọ́lọ̀n kó sì gbà wá lẹ́rú kó má da iṣẹ́ wa lù wá ní àyà. àkíyèsí tí mo kọ́kọ́ fẹ́ pe àlùfáà Said Shittu sí àwọn àkíyèsí bíi mélòó kan ni so nígbàtí mo láǹfààní láti gbọ́ nínú àwọn ọ̀rọ̀ wọn tí ọlọ́run bá kádàrá kí alfa Said Shittu gbọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ àbí àwa tí a bá máa ṣí ẹ̀rẹ̀ ká jẹ́ kí orin ó lè dọ́dọ̀ alfa náà ọlọ́run sọ wálẹ̀ sọ lórí àfọwọ́mọ̀ wípé kò sí nínú ṣe sí mi tí n bá rí àtúnṣe tó yẹ kéèyàn ó pe àwọn sí àkíyèsí ìṣesí tèmi lọ́pọ̀lọpọ̀ ọgbà òun náà ni kí n kọlù àfáàná so látara sábàbí kan sí kejì tọ́lọ̀ ń fi ní kí n ní nọ́mbà wọn lọ́wọ́ so màá dẹ̀ ṣàlàyé fún wọn nípa àwọn nǹkan tí n bá rí pé eléyìí fẹ́ kù díẹ̀ káàtó abala yìí kò dáa báyìí kò yẹ kó rí báyìí so nígbàtí mo rí pé àfá ń sọ àwọn ọ̀rọ̀ kan láti bí ìjẹjọ́ ní lọ́sẹ̀ tó lọ mo pàfà so sákìyèsí mo dẹ̀ ṣàwọn àlàyé ọ̀rọ̀ kan torí kìí ṣe in tó kan àwa jùlọ òun náà ni pé kéèyàn ó ṣubú àbí kéèyàn ó má sọ̀rọ̀ mọ́ ṣùgbọ́n nǹkan tó kàn wá ni wípé sọ òdodo tó bá ti ń sọ òdodo in táwa bá rí láti fi kún ẹ lọ́wọ́ àwo máa fi kún ẹ ní ọwọ́ ní nǹkan táwa bá mọ̀ pé ibi yìí báyìí lélẹ́yìí rí ṣe báyìí so àwo fi kún yàn lọ́wọ́ tá a bá rí pé ó wà lórí òdodo so abẹ́lọ́wọ̀n Allah subhanahu wa ta'ala kó má ṣàìṣe gbogbo wa lẹ́ni òdodo àfa wa ń sọ àwọn ọ̀rọ̀ kan bọ̀ láti bí jó ní káfà ń dá sí àfóòsì mà nípa ọ̀rọ̀ yẹn alákọ̀ọ́kọ́ àfa gbé lórí ọ̀rọ̀ tabligh ìyẹn àwọn ọmọ ẹ̀yà wa jama'atu tabligh tí àwọn ọ̀rọ̀ kan ń jà ràìnràìn lórí wọn láìpẹ́ yìí so ṣùgbọ́n pẹ̀lú ọ̀rọ̀ tèmi àti àlùfáà àjọsọ mo rí wípé àfóòmọ̀ ń pẹ̀ tó nǹkan mo dẹ̀ ṣàwọn àlàyé tọ́lọ̀ ń fẹ́mi ní àǹfààní àti ṣe fún wọn pé ọ̀rọ̀ yìí ò rí báyìí báyìí lórí báyìí lórí màá dẹ̀ tún sì ṣe àwọn àlàyé kan míì náà
lórí ìjókòó yìí inshallah ta'ala nígbàtí mo bá ń tẹ̀síwájú. àmọ́ abala bí tí mo fẹ́ tàfà sí jù ní ìmá fi ẹnu àtẹ́ kan mímọ́ táfò sì mà wípé àwọn ń bẹnu àtẹ́ kan mímọ́. so ó ti ń tó bí orí ẹ̀mẹ́ta tí àfáà ti máa ń fi Sahih al-Bukhari pé ojókòó ló ń ka Sahih al-Bukhari òṣìwò ló ń ka òṣì ló ń ṣe nǹkan kan. so eléyìí lọ́dọ̀ tiwa àti lọ́dọ̀ gbogbo ẹni tó bá jẹ́ onímímọ̀ tán jẹ́ àwọn àlùfáà àti àwọn tí wọ́n bá jẹ́ ọmọ akéwò fáwọn àlùfáà bírú tèmi báyìí yóò máa mọ̀ wípé ìfẹ́nu àtẹ́kan ìmàlélẹ́yìí nínú ìpìlẹ̀ tí ẹ̀sìn wá sì dúró lé lórí òun náà ni ihtiramul ilmi wa ahlil ilm, ká ṣàpọ́nlé mà bákan náà ká ṣàpọ́nlé àwọn tí wọ́n bá jẹ́ onímímọ̀ lópin ìgbà tí wọ́n bá ti dúró lórí òdodo. ẹ̀jẹ̀ àdé lópin ìgbà tí àwọn onímímọ̀ yìí tán bá ti wà lórí òdodo. so lára ìfẹ́nu àtẹ́kan ìmọ̀ tí Alfa Saidi ń fẹ́nu àtẹ́kan mọ̀ náà ni ìmọ̀ abẹnu àtẹ́kan ẹni tí ń jókòó ti Sahih al-Bukhari. àwọn sọ pé Bukhari sọ pé Dhahabi sọ Bukhari sì wo ló ń kà jókòó sí láìbírì. àwọn sọ pé jókòó sí láìbírì wa tó tírà sẹ́yìn òṣì ló ń ṣe. gbogbo àwọn nǹkan yìí fún ẹni tó bá pèrè ní ahlus sunnati wal jama'a kìí ṣe ibi tá a máa ń bá wọn òrò mùsùlùmí gidi ń bẹ. kódà àwọn máa yá wa jama'a tabligh lára àwọn ayé tí ń bẹ lára wọn ni pé wọ́n máa ń sọ̀rọ̀ wípé àwọn fún ìmọ̀ lápọ́nlé àmọ́ ìmọ̀ ò fi bẹ́ẹ̀ válù lọ́dọ̀ wọn. in fact irú bí Alfa Saidi ṣe ń sọ̀rọ̀ yìí pé béèyàn bá ti ń ṣe tọ́lọ́hún ìntẹ́yìn ó sọ ọlọ́run ni ó máa fi kọ́ọ̀yàn. kò sì dìgbà téèyàn bá lọ lé kéwú, kódà àwọn mẹ́à máa sọ bí ìgbà pé tọ́ bá lọ lé kéwú ó padà ṣìnà nínú àwọn ọ̀rọ̀ wọn táwọn bí máa ń sọ. ló fà tó fi já sí pé èèyàn kọ́ ọmọ jọ yín kọ́ máa ń kéwú kò nítumọ̀ lọ́dọ̀ tẹ̀blígì tó bá ti máa lọ jáde, kò nítumọ̀. kí lè kéwú rẹ̀ ó dẹ̀ kú àmọ́ tó nǹkan kéwú kò má rí wọn kọ́ ń kéwú má ní tìtorí pọ́n lọ jáde òun ó nítumọ̀ lọ́dọ̀ tẹ̀blígì ju pé nǹkan máa ń kéwú mò ń kọ́ àwọn máa ń kéwú ni ò jẹ́ kí n rí jáde lọ, mò ń kọ́ máa ń kéwú ni ò jẹ́ n rí jáde lọ, kì í ṣe excuse lọ́dọ̀ tẹ̀blígì. ṣùgbọ́n ìjáde ó lè jẹ́ excuse fún pé ìjáde ni ò jẹ́ n rí ọmọ kọ́ ní kéwú, yóò lè jẹ́ excuse lọ́dọ̀ tẹ̀blígì. má ṣe rí nìyẹn. náà afá ń bẹnu àtẹ́kan Sahih al-Bukhari. ṣé ni mo fẹ́ tafàsí nǹkankan fún Alfa Saidi Shittu. ṣé rí ọ̀nà tẹ́yìn fẹ́ gbà máa fi bẹnu àtẹ́kan Sahih Bukhari yìí tódò bá rẹ ní sòtọ́rọ̀ ó ti fẹ́ burú ju ti mùdírù markazi tí à ń pariwo lọ. tá a bá rẹ ní sòtọ́rọ̀ lọ́nà wo màá ṣàlàyé ẹ̀ ọlọ́run sì jẹ́ ìlérí mi gbọ́yé inshallah ta'ala. mùdírù markazi mùdírù ti wà bí mùdírù ṣe wà. nas'alullaha lahu al-hidayata wal-afiya. nas'alullaha lahu al-hidaya wal-afiya. so nígbàtí mùdírù tí ó sọ̀rọ̀ ń pa Bukhari, mùdírù kọ̀ndẹ́mù Bukhari tó tálẹ̀ bẹ́yìn tí ń sọ pé yàn ń sóṣì nídìí kàkà Bukhari yìí. ó mi rò páwọn èèyàn gbọ́ mi yé. mùdírù markaz, mùdírù kọ̀ndẹ́mù Sahih al-Bukhari tó tálẹ̀ torí gbogbo wa la gbọ́. bẹ́yìn tí ń kọ̀ndẹ́mù ẹni tí ń jókòó ti Sahih al-Bukhari pé ó ń sóṣì, that is kó fi yíò lẹ̀ ó ṣe nǹkan mi irú yìí tẹ́yìn ṣe. ṣùgbọ́n tí mùdírù markaz gbé wá ó bú Imam al-Bukhari, ó ṣe yàtọ̀ láàrin Sahih al-Bukhari àti al-Imam al-Bukhari. ó bú Imam al-Bukhari nígbàtí mùdírù bú Imam al-Bukhari, mùdírù wá ń sọ pé àwọn àdísì kan dẹnu Sahih al-Bukhari tí ò gbádùn tó nídìí àtúnṣe, tó sì já pé ẹ lè rí ahlu sunna kan min maghribil ardi ila mashriqiha, láti buwọ́ oòrùn ayé dé ibùyọ rẹ̀ kẹwàá rí ahlu sunna kan kó wá ní Sahih Bukhari kò lè ní mistake,
hadha laysa bi qawli ahli sunnati wal jama'a kìí sọ̀rọ̀ àwọn ahli sunna kìí sọ̀rọ̀ àwọn kẹ́ni ahli sunna. Mudiru kọ̀ndẹ́mu al-imam al-Bukhari tá a bá gbọ́ kíní òye Mudiru kọ̀ndẹ́mu al-imam al-Bukhari ó wá ní imam Bukhari parọ́ máa nábì nínú Sahih al-Bukhari kó fún àwọn ọ̀rọ̀ kan rinlẹ̀ tí ò rí bẹ́ẹ̀ pé àwọn ọ̀rọ̀ yẹn ló ń fẹ́ fàyọ nínú Sahih al-Bukhari which is Mudiru náà gbà pé Sahih al-Bukhari àwọn ọ̀rọ̀ tó jẹ́ òdodo ń bẹ ń bẹ ṣùgbọ́n òun fẹ́ fà àwọn èyí tí ò dáa yọ ń bẹ àwọn èyí tó ń wá ní ò dáa tí wọ́n ń fàyọ ibẹ̀ ni Mudiru tí wọ́n ń jìn ta ibẹ̀ ni Mudiru tí wọ́n ń tẹ̀rì sínú omi. Àwọn èyí tí Mudiru sọ wípé kò dáa tí Mudiru sọ pé kò dáa wọn ni Mudiru lóhùn fẹ́ yọ ìgbà tí wọ́n ń yọ yẹn ni Mudiru ló wá ń yọ̀yọ̀kuyọ̀ ni wọ́n ń yọ òdì àgbọ́yé. Ṣùgbọ́n àfáàsáyì ṣètù ó ti ń tó bí ẹ̀mẹ́ta ẹ̀yin ó sọ pé ìwọ ń ka Bukhari wọ́n jókòó ti Bukhari wọ́n jókòó ti kinní kan bá a ti ń sọ yìí nísìnyí kò ní yẹ ẹlòmíì máa rò pé bóyá à ń bá Mudiru tún ọ̀rọ̀ ṣe là à bá Mudiru tún ọ̀rọ̀ ṣe nínú àwọn ẹni tó tako Mudiru lèmi náà wá. Ṣùgbọ́n a fẹ́ ṣe mo fẹ́ kí nǹkan kan yé àfáàsáyì ṣètù lórí ọ̀rọ̀ yìí. Àfáàsáyì ṣètù náà sì mọ̀ pé mi ì ṣe eléyìí nípa wọn tí n bá sì rákìyèsí máa pa wọn sí àmọ́ tá a bá sọ eléyìí àjàmbá mímọ́. Mudiru bú Imam Bukhari Mudiru ó lè fẹ́ kọ̀ndẹ́mù Sahih Bukhari totally ó lè fẹ́ kọ̀ndẹ́mù ẹ̀ totally ṣùgbọ́n kò gbé wá bá fàṣẹ gbé yìí pé ọ̀nkà Bukhari ó sì lọ ń ṣe Mudiru gbé wá bẹ̀ tá a bá ní sàbòsí. Mudiru wá láwọn àdísì kan bẹ́ẹ̀ tí ó dá tó jẹ́ irọ́ fún Ànábì òun wá fẹ́ yọ jáde àwọn àdísì wọn ni Mudiru wá gbọ́yé látara èròǹgbà burúkú àti su'ul manhaj ìyẹn ni ìwà lórí ojú ọ̀nà tí ó dá tí ń bẹ fún Mudiru ni Mudiru wá ń fi àdìọ́kàn burúkú títí ẹ̀ kọ̀ndẹ́mù àwọn tó ń kọ̀ndẹ́mù yẹn which is àwọn nǹkan tó correct nínú Sahih Bukhari. Ṣùgbọ́n ní sẹ́ àfáàsáyì ṣètù yóò sọ pé èyí ń sọ ní ti ń tó bí ẹ̀mẹ́ta pé òun jókòó ti Sahih Bukhari ní òsì ló ń ṣe ìyẹn kọ́ ló kàn kíní kankankan so ìyẹn ìbẹnu àtẹ́lu mímọ́ nìyẹn. Kí ló fà tá fi yànnà náà ọ̀rọ̀ yìí torí wípé ọ̀rọ̀ tí ń bẹnu Sahih al-Bukhari kìí sọ̀rọ̀ al-Imam al-Bukhari. Imam al-Bukhari kó àwọn ọ̀rọ̀ Ànábì ó kó jọ àwọn ọ̀rọ̀ Ànábì tí Imam al-Bukhari mọ̀ gẹ́gẹ́ bí àfẹ́sìn ó wá kó gbogbo ẹ̀jọ́ ó sì kó jọ ó sì fi tì í lẹ́sẹ̀ àwọn nǹkan tí ó jẹ́ àwọn òdodo ọ̀nà tí ọ̀rọ̀ nígbà dé ọ̀dọ̀ wọn tí wọ́n fi lè yanjú ẹ̀ táwọn yóò fi gbọ́ pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó lálàáfíà rẹ̀ Imam al-Bukhari wá fi kún. So ọ̀rọ̀ tí ń bẹ́nu Sahih Bukhari ọ̀rọ̀ Ànábì ni tẹ́yàn ká wá jókòó ti Sahih Bukhari tí máa ń kata wá ní òṣì ló ń ṣe ká mọ̀ wípé kíní ohun indirectly ẹnìyẹn lè máa mọ̀ àfáàsáìdì náà lè máa mọ̀ èyí tó sì tẹ̀wọ̀n lẹ́mìí mi ni pé àfáàsáìdì ò gbọ́ yé bí mi ti gbọ́ yìí so àfáàsáìdì ò ní màmá fẹ́ sọ pé òun fẹ́ rọ́bìṣì Sahih Bukhari abadan ọlọ́run fẹ́ ká sábòsí ṣùgbọ́n ọ̀rọ̀ tá àfáàsáìdì ń sọ yìí tó bá dọ̀la àwọn kan bọ̀ wá lò ó tí wọ́n wá challenge pé ńgbà tí ń sọ pé ó jókòó ti Bukhari oníwọ̀n ká Bukhari òun tú Bukhari fáwọn èèyàn òṣì ló ń ṣe kí lẹ sọ sí torí pé Bukhari téèyàn tú fún àwọn èèyàn ọ̀rọ̀ ta ló wà ń bẹ̀ kì í sọ̀rọ̀ al-Imam al-Bukhari ọ̀rọ̀ Ànábì ló wà ń bẹ̀ in tí Imam Bukhari ó kàn ṣe ni pé báàbù kinní kan ṣapta kinní kan abala kinní kan yóò wá kó àwọn ẹ̀rí tí ọ̀rọ̀ tá Ànábì sọ nípa rẹ̀ yóò wá kó sí abẹ́ ẹ̀bẹ̀ yẹn ṣùgbọ́n kìí gbé àjọ pé ìwọ tó jòkó tó ń ka Bukhari òṣì ló ń ṣe fòṣílẹ̀ gbogbo àwọn gbólóhùn yìí sóyé kò dáa rárá ẹlòmí wà lè máa pé sísìn ló yẹ kẹ́ sọ pé Saheed ń búyàn ẹ̀yin náà mọ̀ tẹ́ ẹ̀ bá ní sàbòsí pé kìí ṣò ní kìí ṣànálà àti ń sọ fún ọmọ ya wa yìí wípé àwọ̀ sọ̀pọ̀tì yín lórí ọ̀rọ̀ ìbú yìí so abala yẹn káfá Saheed ó ṣàkíyèsí
táfà Saidi bá fẹ́ rọ́bíṣì onímọ̀ kan má rọ́bíṣì ẹ̀ pẹ̀lú Sahih Bukhari tí ń kà fáwọn èèyàn, ẹ má rọ́bíṣì ẹ̀ pẹ̀lú Sahih Bukhari tí ń tú tí ń kà bẹ́ẹ̀ tí ń para rẹ̀ tí ń pọ̀ jù létí pé òṣì ló ń ṣe wájú kò níwọ̀ kan maktaba kan kó tíra sẹ́yìn. Ẹ dákun ṣe àìmọ̀kan náà fi ń pèpè sẹ́sìn ni? Kì í ṣe àìmọ̀kan, ìmọ̀ náà fi ń pèpè sẹ́sìn. Ìmọ̀ ni nígbà téèyàn bá ní mímọ̀ tán ni ó mọ hikma, téèyàn bá ní mímọ̀ tán ìgbà náà ni ó mọ tán pè ní hikma. Ṣùgbọ́n ẹni tí ò ní mímọ̀ tó lóun ní hikma nìyí, in tọ́pọ̀lọpọ̀ máa ń pè ní hikma ni pé ká ṣe sùúrù, ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ara hikma ló wà, má gbogbo gbà náà kọ́ ni máa jẹ́ hikma, gbogbo gbà kọ́ ni máa jẹ́ wisdom. Al-hikmatu wad'u shay'in fi mahallihi. Òdìkejì ká ṣàbòsí fún ìmọ̀ fún nàṣíhà náà ń pè ní hikma. Ká gbé nǹkan síbi tó yẹ kó wà, ká má gbé nǹkan sódì náà ń pè ní hikma. Ìjọ tó bá yẹ kó lé ọmọ gbà tó yẹ kó lé, ìjọ tó bá yẹ kó ọ̀rọ̀ ọmọ gbà tó yẹ kó ọ̀rọ̀, ìjọ tó bá yẹ kó pèdè dáadáa, yíò sì ní máa pọ̀ fẹ́ni tí bá ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́. So abala yẹn mo fẹ́ káfà Saidi ó ṣàkíyèsí lórí abala yìí. Ká máa sọ pé wá gbé Bukhari síwájú, wá ní Bukhari sọ, Imam Dhahabi sọ, òṣì ló ń ṣe fòṣìlẹ̀. Tẹ́ ẹ bá sọ kíní ẹ̀ mára wọn, that is in tí ẹnìyàn ń ṣe òun kó filẹ̀, àwọn èèyàn máa tú bẹ́ẹ̀, afá lè má gbà lérò bẹ́ẹ̀ o. Afá Saidi Shittu lè má gbà lérò bẹ́ẹ̀ pé òun rí ń tẹ́ni òun ṣe sóṣì, ó lè nítumọ̀ mí lọ́dọ̀ àfà. Ṣùgbọ́n ẹ má jà máa lórú àwọn gbólóhùn yìí fún mímọ̀, kò dáa. Ẹ lè ráwọn onímọ̀ kan kí wọ́n yọnu sírù nǹkan báyìí, ẹ lè ráwọn tí wọ́n jọ máa kéwú fáwọn àlùfẹ́ẹ̀sìn bíi tèmi kan yọnu sírù nǹkan báyìí ká má ti wá sọ pé àwọn tí wọ́n já wọn àfà àga. So abala yìí káfà Saidi Shittu ó ṣàkíyèsí. So yìí Sahih Bukhari kíkà fáwọn èèyàn kìí sóṣì, Sahih Bukhari kíkà fáwọn èèyàn kíkà kìí ṣe ranù, kìí ṣe ranù. Ìyẹn jẹ́ abala kan. Lẹ́yìn náà ni pé Sahih Bukhari tá ń sọ yìí gan-an, tá a bá mọ ìgbìyànjú táwọn àlùfáà ṣe lórí ẹ̀ látara bó ti pàtàkì tó ní Islam, torí pé Sahih Bukhari làfáà mú wa ló jẹ́ kí n ránu máa yẹn púpọ̀. Sahih Bukhari làfáà mú wa ló jẹ́ kí n ránu máa yẹn púpọ̀. So Sahih Bukhari láwọn tírà tí wọ́n tún fi ṣàlàyé ẹ̀ gan níbi tó pàtàkì nínú ẹ̀sìn wa yìí dé. Lára àwọn tírà tí wọ́n fi ṣàlàyé Sahih Bukhari, lára ẹni Fathul Bari ti alfawa Ibn Hajar al-Asqalani 13 volumes. Gbogbo Sahih Bukhari tẹ́ ẹ bá rí tó bá pọ̀ jù bóyá ìdí 4 náà ló pọ̀ jù, ló kọ́má jù, kódà ìmí ń bẹ tán ti ṣe gbogbo ẹ̀ sí di ẹyọ kan. So 13 volumes ń bẹ nínú tán fi ṣàlàyé àwọn ọ̀rọ̀ tó kó sínú láwọn ọ̀rọ̀ ńláńlá. Ìmí ń bẹ tó jẹ́ bí ìdí 8 bí Fathul Bari ti Ibn Rajab al-Hanbali. Ìmí náà tó ń bẹ tó tún jẹ́ bí ìdí 25 bí Fathul Bari ti alfa wa Badruddin al-Aini. Ìmí náà tó ń bẹ tó tún jẹ́ ìdí 25 bẹ́ẹ̀ náà bí Fathul Bari ti alfa wa al-Kawakibu ad-Darari. So àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn tírà tán fi ṣàlàyé Irshadu Sari volume 10 lóhun tán fi ṣàlàyé Sahih Bukhari. So tírà tó wá pàtàkì tó bá yẹn lọ́dọ̀ àwọn tí wọ́n jáwọn olùmọ̀ àwọn àlùfẹ́ẹ̀sìn, kéèyàn kan wá rẹni tó jókòó tí ń ṣàlàyé rẹ̀ kó wá ní òṣì ló ń ṣe fi yíhun lẹ̀. Ṣé gbogbo èèyàn ni ó máa ṣe bẹ́yìn ṣe ń ṣe yẹn ni? Torí ẹ ṣàkíyèsí. Lẹ́yìn náà ni pé Afá Saidi Shittu náà máa mọ̀ pé tá a bá ń sọ yìí tá a ń sọ yìí, à ń sọ ń tìtorí tẹ̀sìn ni, kì í ṣe ń tìtorí ti kórìíra. A máa ń sọ ń tìtorí tẹ̀sìn. Ó ní wípé káfá Saidi Shittu ó wo gbogbo àwọn olùmọ̀, àwọn àlùfáà táwọn sọ pé mo máa fà lágbájá, mo tún máa fà lágbájá, mo tún máa fà lágbájá, mo tún máa fà lágbájá, tí wọ́n já àwọn olùpèpè táwọn ń ṣe wá sí. Èwo nù wọn ló jẹ́ pé irú mẹ́tọ́dì tẹ́ ń lò ní ń lò fi pèpè ní fi ń ṣe wá sí, tó fi wá jẹ́ pé ẹ̀yin wá gbà yí pé ẹni tí ń ka Sahih Bukhari ń sóṣì,
téèyàn bá dákẹ́ lórí eléyìí à ń ṣàbòsí fẹ́sìn wa ni. ìdí ni pé gbogbo ń tẹ́yìn rò pé yìí ń sọ ohun pátá ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní Kùránì nìkan ló wà tí mo dẹ̀ lè má wọn hadisi wa ní Sahih Bukhari tó pépè sí. gbogbo ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́yìn rò pé ń sọ ohun nípa ẹbọ ohun lápèjúwe nísìnyí ẹ̀ ń sọ̀rọ̀ ẹ má yẹsẹ́ wò ibo ni Kùránì ti sọ pé káwọn èèyàn má yẹsẹ́ wò tẹ́ bá mú Kùránì tẹ́ bá mú àyà wá pé alimul ghaib wala yuziru ala ghaibihi ahadan illa man irtada min rasulin tẹ́ bá mú wá báwọn ní ká sọ pé káyà wọn bẹ́ẹ̀ bá ká fẹ́ni tó jẹ́ àfa kò ní fìyẹn gbà á lọ́wọ́ yín pé lè ń sọ pé ká má yẹsẹ́ wò pé a mọ̀ pé Ọlọ́run ọba náà ló ní ìkọ̀kọ̀ àmọ́ Ọlọ́run a máa fi mẹ́lòmíì inú àwọn ẹ̀dá rẹ̀ tẹ́ bá ní òjíṣẹ́ min rasulin ó wá lè sọ fún pé al-ulama warathatul anbiya pé má ṣe jogún mà náà jogún yìí náà ṣùgbọ́n tẹ́ bá dénú àwọn tíra àdíìsì tẹ́ dénú Sahih Bukhari ẹ máa ra àwọn àdíìsì tó yanjú ọ̀rọ̀ yìí ń bẹ tó túmọ̀ sí pé yìí tẹ́yìn ń wò yí pé ẹni òun sòṣì ní díẹ̀ gan ibẹ̀lẹ̀ yóò ti rẹ́rìí láti fi báàkì ń tẹ̀ ń sọ ibọ́láyà Kùránì ti sọ pé káwọn yóò má lò ń dè ká má lò pàró ká má so nǹkan má dì í ká má gbé nǹkan kọ́lé ká má sìn gbẹ́rẹ́ but ẹ bá wọn àdísì inú Sahih Bukhari tó tako nǹkan yẹn tí ń kọ́ fún al-umma nabi ẹ bá nú àwọn Muslim ẹ bá nú àwọn Musnad Imam Ahmad ẹ bá nú àwọn tíra hadisi mi Tirmidhi Nasa'i so káfà kan máa wá ká yíò ń fáwọn èèyàn kẹ wá ní fòṣì ilẹ̀ èwo wá ní kó wá gbámú gẹ́gẹ́ bí àfa tẹ́ bá ká àwọn ilé ìtawí ibò ilẹ̀ ti gbọ́rọ̀ ìrun yíyé tẹ́ bá gbé Sahih Bukhari lẹ̀ bó ilẹ̀ ti gbọ́rọ̀ àwẹ̀ yíyé bó ilẹ̀ ti gbọ́rọ̀ hajj yíyé bó ilẹ̀ ti gbọ́rọ̀ zaka yíyé bó ilẹ̀ ti gbọ́rọ̀ ta'amul bó ilẹ̀ ti gbọ́ yí ìbára ẹni ṣe láwùjọ bó àti máa bá èèyàn ṣe bó ilẹ̀ ti gbọ́rọ̀ fífẹ́yàwó yé bó ilẹ̀ ti gbọ́rọ̀ kíkómà yé bó ilẹ̀ ti gbọ́rọ̀ káṣòwò yé bó lẹ́ ṣe gbọ́rọ̀ bó láti sàntánà bó láti gbẹ̀san bó láti dájọ́ tí òfin ní takò fi Ọlọ́run bó lẹ́ ṣe gbọ́ yìí ìwọ tó ń tẹ orí fífọ́ àbí orí kíná máa ń pè dákun torí tọ́lọ́run ọ̀rọ̀ ẹ̀sìn là ń sọ ń bí ṣùgbọ́n yìí ò kà mí ọ̀rọ̀ ẹ̀sìn là ń sọ ń bí náà so eléyìí jọ kan so torí ẹ̀ kí àfá Said torí tọ́lọ́run ẹ má jẹ́ ẹni tó já sí pé yóò máa wá tako mímọ̀ lórúkọ pé ẹ̀rí ń tẹ́ ń ṣe òun pò ń gangan ní tó yẹ káwọn èèyàn máa ṣe ẹ má jẹ́ ẹni tó máa tako mímọ̀ ibi tí wọ́n á sọ̀rọ̀ lọ ni pé tẹ́ bá gbogbo àwọn àlùfáà tẹ́lẹ̀ máa ń pátápátá sísítẹ́mù tẹ́ ń lò yẹn mélòó nu wọn ní lóru sísítẹ́mù yẹn but àwọn àlùfáà wọ́n ń gbìyànjú láti pè yín sákìyèsí ni ẹ lè gbà ẹ lè má gbà ṣùgbọ́n ìta bá rí pé kò correct inú nǹkan tẹ́ bá ṣe tá a bá dákẹ́ ajàmbẹ́sìn Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ni kìí ṣe ti kórira kìí ṣe tèébú ṣùgbọ́n ti ìpeni sákìyèsí ni ìyẹn jabala kan nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ pé ká máa ìfẹnu tẹ́ḿbẹ́lú Sahihul Bukhari kẹ́ máa sọ pé ẹni tó dúró ti Sahihul Bukhari tí ń ka Sahihul Bukhari òṣì ló ń ṣe àbáṣáìdì ìkọjáàlà lórí mímọ̀ ni ìkọjáàlà lórí mímọ̀ ìṣàbòsí fẹ́sìn Ọlọ́run ni ẹ lè má lérò ń gbà pé fẹ́ ṣe ṣùgbọ́n bó ti rí là ń sọ yìí ọ̀tọ̀ ní ká níyàn ó dáa fún nǹkan tí èèyàn ń ṣe mi ò sì tọwọ́ bà níyàn yẹn rárá ṣùgbọ́n tẹ́ ń ṣe yẹn ò correct báyẹn sóye tẹ́yìn bá wo wípé òṣì làwọn àfáà kan ń ṣe àwọn míì náà rẹ́yìn náà pẹ́yìn náà ń sóṣì pẹ̀lú tẹ́ ń ṣe so views tí àwọn yóò máa fi rí nǹkan yóò máa yàtọ̀ síra wọn but n tó kà wá ni pé kíní yìí bò lórí inú ẹ̀sìn wá sọ pé fardu kìfáyà ní gbogbo akọni ká dákẹ́ òṣì lẹ́ ń ṣe ìyí tẹ́ ń sọ yẹn gangan ọ̀rọ̀ yẹn kìí sọ̀rọ̀ mímọ̀ torí ẹ̀ ló fà á sẹ́rí ọ̀rọ̀ tí yóò sọ ń gbà míì táwọn kan wà pé tí wọ́n máa gbóòórùn àìmọ̀kan lára ọ̀rọ̀ yẹn kéèyàn má wulẹ̀ sọ torí ká má fi pèèyàn láláìmọ̀kan
ẹ má wulẹ̀ sọ kí gbogbo wọn ó jáde kìí ṣe dandan fún gbogbo àlùfáà láti jáde sórí social media kìí ṣe dandan fẹ́ni tó bá mọ kéwú. ọ̀rọ̀ ká ṣe wá sí fardu kìfáyà ni mo sọ fún yín gbà tí mo pè yín, mo sì tún sọ ó ṣeé ṣe kó jẹ́ pé èyí tẹ́ ń sọ ohun tèmi lẹ́ fi ń tapà sí. ẹ sì lẹ́ni tó bá fún yín lésì pé kíní òsì ní ṣe mi ò ní problem pẹ̀lú yẹn, mi ò ní problem pẹ̀lú yẹn. ṣùgbọ́n yìí ò ní ká má sọ ohun tó jó tọrọ fúnra wa gẹ́gẹ́ bí ọmọ ìyá Islam, kò ní ká má sọ ohun tó jó tọrọ fúnra wa. mo lè níbi tèmi náà kù sí, bọ̀tẹ́ ẹ bá rí tẹ́ ẹ bá fẹ́ sọ ẹ sọ pẹ̀lú ọ̀nà tó bá ẹ̀kọ́ mu. àfáà Saidi Shittu ẹni tó jókòó ti Sahihul Bukhari ti ń tú fáwọn èèyàn kò sòṣì, kò sì sí àfáà kan tí ó sọ̀pọ̀tì yín lórí ẹ̀. mo challenge gbogbo àwọn àlùfáà tẹ́ ẹ mọ̀ pátá, bóyá kẹ́nìkan á sọ pé ẹni tí ń tú Sahih Bukhari fáwọn èèyàn ò sì ní ṣe bẹ́ẹ̀ tí ń sọ̀hún kó wá sọ̀pọ̀tì yín lórí ẹ̀. mi rò páfá kan ń bẹ tí ó sọ̀pọ̀tì yín lórí eléyìí tẹ́ ń wí, tá bá dákẹ́ wọ́n kàn dákẹ́. bọ̀ kò sáfà kan tí ó gbọ́n sí kẹsọ wípé Sahih Bukhari òsì ní ẹni tí bá ń tún ṣe ní kó gbà fún yín, kò sí àfáà náà tí ó gbà. torí pé gbogbo ń tẹ́ ń takò pátá, ẹ má lóńdè, ẹ má sìngbẹ́rẹ́, ẹ má wòṣẹ́, ẹ má sàwúre, gbogbo àwọn nǹkan yìí kìí sáyà Kùránì lẹ́ fi bá kí ẹ lè rẹ́rìí tẹ́ má fi bá kí pé má sọ̀sẹ̀ yọnú nù àyà Kùránì. inú àwọn hadith yìí náà lẹ́ ti máa gbọ́ yé. àwọn olùmọ̀ wá dààmú, àwọn àlùfẹ́sì wọ́n dààmú lórí Sahih Bukhari, wọ́n tú gbogbo àwọn nǹkan tí ń bẹ́ẹ̀ látòkè délẹ̀ ní. nínú àwọn tó tú ẹlì rẹ̀ rọ̀ nù tán bá tú kù sí àsọ pé àwọn àlùfáà wọ́n ń gba wáàyí, àgbọ́yé tó clear sí wọn pẹ̀lú bẹ́ẹ̀rì ṣe clear sí wọn náà fi ń sọ̀rọ̀, wọ́n lè ní error. ṣùgbọ́n ìyẹn tí mo fẹ́ fàyọ́ ń bẹ̀ ni pé gbogbo àwọn àlùfáà kọ̀ọ̀kan tí wọ́n ń tú Sahih Bukhari yìí ń ṣòro pò títírà yẹn wà nínú ẹ̀sìn, ó ń ṣò irú ipò títírà yẹn wà nínú ẹ̀sìn wa. so kẹ́yìn wá jáde kẹ́ẹ̀dọ́ pé wá jókòó òun tó Sahih Bukhari fáwọn èèyàn kó ń di òṣì ló ń ṣe, ìyẹn ò bá làákà ìwọ̀n, ìyẹn kò sí àfáà kan nínú àwọn àlùfáà tẹ́lẹ̀ mọ̀tẹ́sì súnmọ́ láfáà súnà tí ó gba yín lọ́wọ́ yín, kò sí àfáà náà tí ó gba yín lọ́wọ́ yín. so tá bá sọ fún yín, tá bá pè yín, tá bá bá yín sọ pé àkíní yìí ò lọ báyìí ní kíní yìí lọ, àfikún yín lé ni, torí pa ń wò wípé àníyàn yín dá lórí tẹ́ ń ṣe àmọ́ ẹ lè láwọn àṣìṣe. àfikún yín lé ni, kò wá ní jẹ́ pé nǹkan tá bá wá sọ fún yín lẹ́yìn ohun ẹ̀ tó máa wá sọ fi ṣẹ̀fẹ̀ ń ta. nígbà tẹ́ bá pèyàn sákèèsí lẹ́yìn ń tẹ́ wá sọ fún yẹn tẹ́ fi ń pe sákèèsí tó wá ń gbé wá tẹ́ wá fi ń ṣe bí ẹ̀fẹ̀. at least mo sì rántí pé èmi mo pè yín kì í lẹ́sẹ̀ yìí nìkan mo máa ń pè bẹ́ẹ̀ ni, kódà tó fi máwọn tí èsà onísúnà míì tí bá rí pé ẹni ara rẹ̀ balẹ̀, èmi ò gbà ló ń súnà bọ̀ mo rí pé the way bó ṣe ń present ara rẹ̀ balẹ̀, ẹni téèyàn sì lè sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ ni mo lè wá nọ́mbẹ̀ máa dẹ̀ kọlu ẹ̀ máa dẹ̀ bá sọ̀rọ̀. ẹlòmíì bí mo ti ń sọ yìí ẹlòmíì lè máa jẹ́rìí mi kíá ọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ ṣe sọ yìí kìíní yìí kò lọ báyìí ló lọ máa dẹ̀ sọ. kò wá túmọ̀ sí pé kí n wá jáde wá tán gbogbo ìgbà kí n máa sọ pé mò ń ṣerọ́dù fún lágbájá, kò túmọ̀. torí ẹ̀ la fi sọ wípé tá a bá ṣàtúnṣe èèyàn, tá a bá pèèyàn sákèèsí lẹ́yìn, tá a sì rí pé ẹni tó lè tún rẹ̀ ṣe ń gbangba ni, tá a bá pè sákèèsí ẹ̀ ṣé dandan ni ká jáde ká wá pè sákèèsí ń gbangba ni, kì í ṣe dandan. tó bá ti jẹ́ pé nìyẹn tẹ́ ẹ bá ti correct ẹ̀ gangan wà correct nǹkan yẹn níta ó ti tán. but nísìnyí èèyàn pè yín sákèèsí, à ń sọ fún yín pé bẹ́ẹ̀ ṣe ń challenge àwọn àlùfáà yìí pé alábòsí ni yín, kíní kan ni yín, ẹ jáde. ṣé bẹ́ẹ̀ yín ṣe jáde yẹn dandan kí gbogbo yẹn jáde bẹ́ẹ̀ ni? kìí ṣe dandan ni kí gbogbo àwọn àlùfáà jáde bẹ́ẹ̀. mo sọ fún yín lẹ́yìn mo sì tún sọ báyìí pé kìí ṣe dandan ni kí gbogbo àwọn àlùfáà jáde bẹ́ẹ̀. lẹ́yìn náà ni pé ọ̀nà tẹ́yìn ń gbà jáde yìí àwọn àlùfáà tí wọ́n bá jó ní mímọ́ ò lè gbà bẹ́ẹ̀ jáde. wọ́n á jáde tó máa sọ pé orí ò pé kinní kan ò ṣe kinní kan ò ṣe ibo la fẹ́ gbé yẹn sí nínú mà even nínú ẹ̀kọ́ tí Islam kọ́ wa even tá a bá sọ pé èèyàn lè le náà èèyàn lè le lọ́rọ̀ ó nígbà tí ó máa wáyé yìí tí ó máa pọ̀jù ní rírọ̀ fẹ́ni tí máa ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́. irúgbìn tí ń bá yín sọ yìí tó fẹ́ le díẹ̀díẹ̀ yìí tó bá le báyìí nísìnyí torí pé mo ti ń sọ fẹ́yìn tẹ́lẹ̀
mo ti sọ at least bí n bá pè yín rárá ó lè ti tó ẹ̀mejì ẹ̀mẹ́ta mo ti pè yín rí òun ni mo fi ń sọ báyìí mo sì rí pé nǹkan yẹn ní ẹ fẹ́ try láti gbọ́ yìí ẹ mọ̀ ń gbà ẹ rẹ́dì fàtúnṣe o ní nǹkan tí mo ṣàkíyèsí lára yín èèyàn gbọ́dọ̀ ṣàbòsí ẹ rẹ́dì fàtúnṣe ṣùgbọ́n mo ṣàkíyèsí pé tẹ àtúnṣe tán bá pè yín sí lónìí tẹ ẹ bá ti gbà á láàrin ìjọ méjì ìjọ mẹ́ta láàrin oṣù kan tẹ bá dákẹ́ lọ sí i tẹ ẹlẹ́gbàá túnṣe òun tẹ́ ń tẹ̀lé nígbà tó bá fi tó bí oṣù kan àbọ̀ oṣù méjì ẹ kàn tún yí padà síbi tán ti pè yín kúrò ní yóò wá fẹ́ dàbí gbà pé bóyá àwọn kan ń sọ fún yín lẹ́yìn pé ẹ̀dọ́ọ̀lù ṣe kínú kó kára but àwọn èèyàn sọ fún yín bẹ́ẹ̀ mi rò pé àwọn èèyàn sọ fún yín bẹ́ẹ̀ mi ì lè máa jàǹbá àwọn èèyàn ní bọ́ mo rí pé àdámọ́ yẹn kíní ara tiyín ló wà so látara báyìí téèyàn bá wá sọ̀rọ̀ tó bá le díẹ̀ nísìnyí èèyàn ò ṣe jàǹbá fún yín but kí wọ́n á sọ pé orí ẹ̀ ò pé kíní kan ní sọ bẹ́ẹ̀ fún yàn torí pé kò bá ìmọ̀ kò bá ẹ̀kọ́ mu bẹ́ẹ̀ sì ni kò bá mímọ̀ mu kò bá ẹ̀kọ́ mu bẹ́ẹ̀ sì ni kò bá mímọ̀ mu yẹn lẹ́ẹ̀ fi rí pé mẹ́tọ́dì tẹ́ ń lò fi lẹ́ ń kọ̀rẹ́kìtì gbogbo àwọn tẹ́ ń kọ̀rẹ́kìtì yẹn ni ẹ lè ráìtì lórí nǹkan tẹ́ ń pè wọ́n lé lórí but kìí ṣe àwọn àfáà gbogbo àfáà súnà tó so máa yín ẹ lè rí kan mú jáde tí ń luru mẹ́tọ́dì yín yẹn kódà ẹni tẹ́ ẹ fẹ́ sọ pé ó le jù nínú àwọn tẹ́ ẹ sọ pé ẹ mọ̀ àbó ṣe kinní kan jù tẹ́ ẹ fẹ́ sọ pé ó le jù kò lè jẹ́ pé irú mẹ́tọ́dì yẹn náà ní ń lò lọ títì torí pé mẹ́tọ́dì yẹn ò correct ìyẹn dẹ̀ ló pọ̀ nínú mẹ́tọ́dì nínú ìlànà tẹ́yìn ń lò fi correct àwọn èèyàn jùlọ torí ẹ̀ táwọn àfóò bá lò bẹ́ẹ̀ ṣe ń lóhun ìyẹn kò ẹ má rí ní ẹ̀sùn àwọn tí wọ́n kéwú ó ní báwọn ó ṣe rí nǹkan ju bí ẹ̀yin náà ké because tẹ́ ẹ̀ bá ké ẹ̀ ní máa kà wọ́n àyà kó sì máa correct nígbà míì náà àyà yín lè rọ́ǹgì ṣùgbọ́n level ni èmi náà lè rọ́ǹgì ńgbà míì level ni àmọ́ tèmi ò lè rọ́ǹgì tó tiyín àmọ́ tèmi náà lè rọ́ǹgì so àyà tẹ́ ń ká lè rọ́ǹgì nígbà míì àmọ́ lọ́pọ̀lọpọ̀ gbà ẹ̀ ń gbìyànjú ó túmọ̀ sí pé nǹkan kan ń bẹ lára yín tí ń jẹ́ kéwú tẹ́ ẹ bá gbìyànjú láti build kinní òun ara yín ò balẹ̀ jù báyìí lọ so in tó kẹ́milá jù nínú àwọn nǹkan tẹ́ ń ṣe ni pé mùdírù jáde ó yẹ̀yẹ́ Bukhari ó wá fẹ́ máa fi style yẹ̀yẹ́ sọ Bukhari pẹ̀lú páwọn àdìsí kan bẹ́ẹ̀ tí ò dáa lẹ́ni tó lérò ń gbà lórí Bukhari so àmọ́ òun gangan ò jáde tán báyìí ìgbà tẹ́yìn wá jáde tí àwọn àfáà súnà yẹn wá sọ pé ìwà ń ka sọ Bukhari kan Imam Bukhari sọ pé ṣé Imam Bukhari ọ̀rọ̀ rẹ̀ níbẹ̀ ní sọ Bukhari ni Dhahabi sọ pé òṣì ló ń ṣe kóńdí òṣì kò sí ilẹ̀ gbogbo àwọn gbólóhùn yìí kò dáa láti máa so papọ̀ mẹ́ pé yẹn ń ka sọ Bukhari fi dáwọn èèyàn lẹ́kọ̀ọ́ kò dáa ẹ ṣàtúnṣe ara yín lórí ẹ̀ Ọlọ́run ṣàtúnṣe gbogbo wa a ní nǹkan kan gbà pẹ̀lú pé ká máa jáde correct yín ṣùgbọ́n a fẹ́ kẹ́ pàkẹ́ pera yín ṣàkíyèsí ni tóra àní fẹ́ kó já sí wípé a máa ṣàbòsí fáwọn èèyàn tá à ń pè ṣàkíyèsí nígbà tá a bá rí nǹkan tó yẹ ká pè ń ṣàkíyèsí tá a wá dákẹ́ èyí tèmi sì máa ń ṣe ń gbà mí lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí máa ń pè yín òun wàláì kìí ṣẹ̀yin nìkan ni máa ń pè bẹ́ẹ̀ wàláì kìí ṣẹ̀yin nìkan kódò ń bí díà míì tí n bá rí pé ọ̀nà tó gbà present ọ̀rọ̀ wrong but ara rẹ̀ balẹ̀ mo lè pè é tí màá pè é màá wá nọ́mbà mo lè lọ wo bí oríwó péjì rẹ̀ màá wo nọ́mbà tó bá fi ibẹ̀ màá dẹ́ pè é mo lè pẹ́ lòmíì láì mọ iye ọjọ́ míì kó tó di pẹ́ lòmíì yóò gbé ẹlòmíì ní ó lè má long time yẹn ẹlòmíì ó lè já sí wípé mo pè é lónìí mo pè é lálá mo tún gbàgbé ìjọ tí n bá tún rántí màá kà tún wo nọ́mbà ẹ̀jẹ̀ tún dá yẹ kí n tún sọ̀rọ̀ yìí tí màá sábà pé mo rí ẹni yẹn bá sọ̀rọ̀ ó máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa fáwọn èèyàn kì í ṣẹ̀yin nìkan so torí ẹ mẹ́tọ́dì tí àwárí ó lọ púpọ̀ nìyẹn ẹ má fẹnu àtẹ́ kan àwọn èèyàn papọ̀ má Sahih Bukhari má ẹ dá àwọn èèyàn yọ lọ́tọ̀ ẹ dá Sahih Bukhari yọ lọ́tọ̀ a wọ́ṣípù Sahih Bukhari àmọ́ ìwé tí ọ̀rọ̀ ànábì ń bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ bọ̀wọ́ rẹ̀ Imam Bukhari ló kó jọ ní kìí ṣe pé ọ̀rọ̀ ara rẹ̀ ló kó jọ síbẹ̀ ọ̀rọ̀ ànábì ló kó jọ síbẹ̀ kò kó ọ̀rọ̀ ara rẹ̀ jọ bẹ́ẹ̀ tó báyìí bá tún rọrọ̀ míì tó yàtọ̀ sádìsì ọ̀rọ̀ àwọn sàhábà àwọn tábì ilẹ̀ tó máa rí bẹ́ẹ̀ so torí ẹ̀ ìwọ̀n bá ń tẹ́rì tí ó jọrọ̀ tiẹ̀ náà ní bóyá báàbù kínní kan tó bá fi tọ́píìkì sókè lẹ́yìn ẹ̀ báyìí hadithi ni ó máa kó wá
bẹ́ẹ̀ ṣe máa rí nìyẹn. So torí ẹ̀ ọ̀rọ̀ ànábì tí ń bẹ́ẹ̀ ní ń kà wá láà bẹ́ẹ̀ tí wọ́n ń bẹ́ẹ̀ tí ẹ̀yin ò mà pé kíní òun ti fẹ́ máa dàbí ìgbà pé ẹ̀ ń rọ́bíṣì Sahih Bukhari. tí ẹ̀ bá sọ pé Sahih Bukhari wo èmi ò lè ka yẹn ìwọ lèmi ò máa kà tẹ́ ẹ̀ bá sọ gború yìí òun intent sọ ni pé kéèyàn ó má kéwú kó wá dún dòpò òun fẹ́ máa pèpè ó ti tó kò lọ bẹ́ẹ̀ ẹ pàkíyèsí sí yẹn. bákan náà nínú tí mo tún fẹ́ pè yín sákíyèsí tí mo sì fẹ́ ṣàlàyé ẹ̀ nínú ọ̀rọ̀ yín lọ́pọ̀lọpọ̀ ẹ̀ ń dárúkọ àwọn àfáà súnà lámùkòkò pé ọ̀rọ̀ wulẹ̀ sọ ń pa ẹ nípa àwọn àfẹ́ ẹlẹ́bọ ọ̀rọ̀ wulẹ̀ sọ ń pa ẹ bọ́ wọn wá fẹ́ ṣàlàyé fún yín ní gbangba. ṣe rí mi Kamalu Ibrahim tí mo ń sọ̀rọ̀ yìí aqsamtu bi rabbil Kaaba àfáà àmùkòkò ní mi èmi tí mo ń sọ̀rọ̀ tí mo ń bá yín tí mo ń sọ̀rọ̀ yìí tí mo sì máa ń pè yín nígbà míì àfáà àmùkòkò ní mi. So láti wá sọ pé yẹn àfáà súnà àmùkòkò kílẹ̀ sọ́hún kò right kódà bí mo ti ń sọ̀rọ̀ yìí àmùkòkò ni mo wà mọ́ṣáláṣí tẹ́rí tí mo jòkó nínú ẹ̀ yìí àmùkòkò ló wà. torí ẹ̀ rí i pé ńgbà míì tí n bá ṣe lecture nínú mọ́ṣáláṣí yìí màá kọ Èdìdí street àmùkòkò ẹ lọ àwọn lecture tẹ́ ẹ bá rí lórí page Adinul Khalis tó bá jẹ́ pé inú mọ́ṣáláṣí yìí bá ní ẹ rí Èdìdí street àmùkòkò Ẹlẹ́yẹlé mosque orúkọ mọ́ṣáláṣí mi nìyẹn lédìdí tí mo jẹ́ ìmáàmù inú rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí torí pé àdúgbò tí mo sì gba ilé sí tí mo ń gbé nìyẹn mo lè padà kókó ń bẹ̀ lọ́la kí n má jẹ́ màmú ń bẹ̀ mọ́ àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí àdúgbò tí mo gba ilé sí tí mo ń gbé nu èmi sì ni ìmáàmù inú mọ́ṣáláṣí àmùkòkò wá ní tẹ́wá mo ti wá nawọ́ yìí ibi tí mo nawọ́ sí lọ́ọ̀kan báyìí àwọn àfáà àmùkòkò tẹ́ ẹ wá ń dárúkọ ibẹ̀ ní Central Mosque wọ́n wà mọ́ṣáláṣí wá ńlá tán pè ní Markazu ibẹ̀ ló wà bí mo ti nawọ́ yìí tí n bá rìnrìn ìṣẹ́jú méjì ń sìn máa bọ́ sínú mọ́ṣáláṣí yẹn mo ti ṣe lecture náà ń bẹ̀rẹ̀ tí ń dán gbìnrin báyìí mọ́ṣáláṣí yẹn ni tó bá rí lecture tí ń dán gbìnrin báyìí ẹ rí inú ẹ̀ tí ó máa dán gbìnrin báyìí mọ́ṣáláṣí yẹn nìyẹn. àwọn àfáà àmùkòkò lèmi náà tẹ́ bá wá ń béèrè wípé ẹ̀yin àfáà àmùkòkò kí lẹ sọ lórí àwọn àfẹ́ ẹlẹ́bọ ìyín sọ fún yín pé mi gangan tó láti fún yín lésì pé a sọ̀rọ̀ màá sọ fún yín pé èmi kankan tó láti fún yín lésì pa sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ́ ń sọ kìí sọ̀rọ̀ yín ọ̀rọ̀ tẹ́ gbọ́ lẹ́nu àwọn kan ní tí ń sì padà ṣàlàyé lórí ẹ̀ náà níwọ̀n bá díẹ̀ ìnífẹ̀ẹ́ lójú èmi náà ó jẹ mọ́sà rẹ̀ létí etí èmi náà ó jẹ mọ́sà rẹ̀ ní ètè etí. alfa wa Sheikh Abdul Ghani Juma ẹ̀kẹ́ tó wá èmi ń gbá mú kòkò báyìí alfa wa kan tó wá ń bẹ táwọn náà já fa mú kòkò afaalu sunna amukoko al-ustadu Sa'id Hamza Abu Lubaba afa amukoko ni wọ́n presently bí mo ṣe ń sọ̀rọ̀ yìí amukoko làwọn náà ń gbé lọ́wọ́lọ́wọ́ àwọn ni wọ́n jẹ́ ìmáàmù nínú mọ́ṣáláṣí àwọn afa amukoko tẹ̀sán Markazu Ali Sunnati wal Jama'a àwọn náà jẹ́ ìmáàmù ńbẹ Èdìdí ń bí iná lòun náà wà ó kàn jẹ́ pé ilé lẹ́yìn ilé bíi ilé building mosque wà yìí ilé kìíní ilé kejì ilé kẹta Èdìdí ti tán síbẹ̀ tí wọ́n ló wá bẹ̀rẹ̀ láti bí ilé kẹrin tẹ́ bá ti gbẹ̀gbẹ́ ilé kẹrin báyìí lẹ́yìn ilé kẹrin ibẹ̀ ni mosque ń wà òun ti wá bọ́ sí Aníyàlóyè close ó ti wá bọ́ síbẹ̀ àfáàmù kòkò ní Sheikh Sa'id Hamza Abu Lubaba àfáàmù kòkò ní wọ́n àìwá mọ iye àwọn wáàsí wọn nípa ọ̀rọ̀ ṣíríkù ní Yorùbá rẹpẹtẹ ni lóyìnbó tán tún ṣe lóyìnbó rẹpẹtẹ ni tán tún ṣe ní òyìnbó rẹpẹtẹ ni káwọn ti lè wá láwọn wáàsí mi tán máa ń lọ ṣe káàkiri Sa'id Hamza àfáà Amukoko ni wọn èmi àti wọn báyìí làjọ ń gbá Amukoko nínú àwọn àlùfáà Amukoko àfáà Amukoko pọ̀ o ṣùgbọ́n èmi àti àfáà wa méjì tí mo dárúkọ yẹn báyìí làjọ wà tá ń gbá Amukoko lọ́wọ́ báyìí tẹwàá nínú àwọn àlùfáà Amukoko táwọn ti wá shift kúrò lámukoko àmọ́ tó já pé mosque Central Mosque alùsùn náà àjọ ń tukọ̀ rẹ̀ ni lára wọn ni Sheikh Abdul Ghani Juma Sheikh Abdul Ghani Juma àìmọye lectures ni wọ́n ṣe nípa ṣíríkù ṣe rí péjì tẹ́yìn mọ̀ ohun tẹ́yìn fi ń sọ̀rọ̀ pé
bóyá wọn ni bóyá lómi ilẹ̀ wa ń bá wí ìwà mọ̀ ẹ má jẹ́ sọ pé àwọn ni torí ẹ sọ pé àwọn lẹ̀ ń bá wí àmọ́ bóyá wọn wá ní bóyá lómi wá ní àlùfáà wa yìí ẹ sábà máa rí ọ̀pọ̀lọpọ̀ wọn nípa ká máa fèsì fún dàrúdàpọ̀ àwọn oníròrí tí ò dáa bí àwọn tí wọ́n níròrí àwọn al-Ikhwanul Muslimun tí wọ́n fẹ́ máa spread ẹ̀ láwùjọ wa ń bí ẹ máa rí ọ̀rọ̀ wọn lọ́pọ̀lọpọ̀ gbà torí pé ẹni tọ́lọ́run ọba kẹ́ òní wọn nǹkan yé wọn púpọ̀ wàláhì nǹkan yé wọn dáadáa ọ̀pọ̀lọpọ̀ nǹkan Ọlọ́run ọba ní kó yé wọn àwọn tí tó pamọ́ sí wọn náà lè pọ̀ àmọ́ nípa àwọn ọ̀rọ̀ intel lọ sọ pé ẹ fẹ́ mú wá 80s ni 70s ni 60s ni Ọlọ́run ọba ní kàǹkà ń pa àwọn ìtàn yìí púpọ̀ nínú ìwé àwọn ẹni ìyẹn gangan wọ́n tojúbọ̀ wé wọn sì kà ń pẹ̀ púpọ̀ so ló fà tó fi jásí pé táwọn èèyàn bá ti gbé dàrúdàpọ̀ wá ó rọrùn fún wọn lẹ́sẹ̀kẹsẹ̀ láti máa fèsì láì ní kátírà ibi tọ́lọ̀ tó wá kẹ́ wọn dé nìyẹn wọ́n máa wá rántí àwọn nǹkan tí wọ́n ti kà wọ́n sì máa fi fọ èsì wọ́n wá lọ máa mú tírà jáde pé mo kàánú bíi èsì wọn ẹ máa wá rí ìyẹn fúnrú àwọn alálùbọ́sà lẹ́ẹ̀kọ̀ọ̀kan sẹ́rí alálùbọ́sà ní máa pariwo Abdulgani Juma òun ló jẹ́ kẹ́yìn náà máa rò wípé bí Abdulgani Juma ti rí òun ni pé kò ní nǹkan míì ju pé àwọn oúnsúná nìkan ni máa ń takò rárá bẹ́ẹ̀ kọ́ wallahi àbòsí ni sẹ́rí péjì tí ẹ ti máa rí àwọn eléyìí wọ́n wá ní péjì méjì èyí tán bá fẹ́ ṣe tán rí pé ọ̀rọ̀ yìí àwọn tó kàn àwọn tí súnà ti ń yé táwọn èèyàn wá fẹ́ da súnà rúmá lójú lọ́rọ̀ yìí kàn wọ́n wá ṣe ní péjì as-salafiyatu as it is wọ́n wá ṣe ní péjì yẹn ìyẹn àwọn ọ̀rọ̀ tán bá rí pé ó yẹ káwọn ṣe clarifications lórí ẹ̀ wọ́n wá ṣe ní péjì yẹn àmọ́ àwọn wáàsí tó jẹ́ general nípa àwọn àǹtírìtì ṣíríkù generally fáwọn èèyàn gbogbo ẹ̀ wọ́n ní ti Yorùbá wọ́n ní tó ìbò tá máa ń sọ ṣùgbọ́n wá ní ẹ ní orúkọ mọ́ṣáláṣí wọn tán jẹ́ ìmáàmù bẹ̀ báyìí wọ́n lè má jẹ mọ́ lọ́la tó dáwọn náà ń gbé àdúgbò ní sóyé wọ́n ń pè ní Rahmat Central Mosque àbí nǹkankan wọ́n wá ní níbẹ̀ tẹ́ bá fẹ́ wá wọn gbogbo lectures tí ò ní ń ṣe pẹ̀lú káfẹ́sì fún yàn ẹ lọ bẹ̀ yẹn ibi tẹ́ ti máa bá nu tí ò ní ń ṣe pẹ̀lú káfẹ́sì fún yàn ibi tẹ́ ti máa bá nu tẹ́yàn bá wá ń listen sí wáàsí wọn wà láyé ẹ̀ mọ̀ pé má ti ń sọ̀rọ̀ wọn kọ́ ni wọ́n rí tó bá jẹ́ pé ìtẹ́yìn bá ń gbọ́nù ṣe wá rálùfáà wa yóò wá gbé Amọ̀kòkò àgọ́ ni wọ́n ń gbé ní Ọkọ́ta àgọ́ palace lọ́kọ́ta náà wọ́n ń gbé so tẹ́ bá ń dárúkọ ẹ̀yìn àfá Amọ̀kòkò mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí máa ń sọ máa ń kó àwọn náà máa lú tó bá ti wá mú mi wá sọ pé àwọn tí wọ́n wá gbé Amọ̀kòkò èmi àti Ustaz wa Saheed Hamza là ń gbé Amọ̀kòkò lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn tí wọ́n bá gbé Amọ̀kòkò Sheikh Abdulgani Juma tọ́pọ̀lọpọ̀ sì máa ń sábà fọ̀rọ̀ ń na orí wọn táwọn wá ń gbé àgọ́ palace ní Ọkọ́ta ibẹ̀ làwọn ń gbé ṣùgbọ́n àjọ ń ṣe dáwà papọ̀ káwọn náà tó shift kó tó di pé wọ́n mú fùkú ládùúgbò ní jọ́un ní ọ̀rọ̀ tá à ń sọ yìí sọ̀rọ̀ 15 years wọ́n ti mú fùkú lámùkòkò yìí wọ́n gbé my 2 estate nígbà wọ́n kò ní my 2 estate náà mú fù sí àgọ́ lọ́kọ́ta wọ́n change environment náà mú fù síbẹ̀ àgọ́ Ọkọ́ta yẹn ni wọ́n ti wá ń ṣe náà ti jẹ́ ìmáàmù ń bẹ̀ ibẹ̀ wọn náà ti máa ń ṣọ̀pọ̀lọpọ̀ àwọn lectures tó já sí pé kò ní ń ṣe pẹ̀lú káfíìsì fún yàn káṣe kìnnìkan fún yàn ìwọ̀n lẹ́mọ̀ bá níbi Rahmatu àbí kìnnìkan Central Mosque òun lẹ́mọ̀ bá ń bẹ̀ orúkọ péjì yẹn òun lẹ́mọ̀ bá ń bẹ̀ ṣùgbọ́n ẹni tó bá yẹ pé jẹ́ Salafiyya as it is ni wọ́n bá ń wò yóò rò pé wọ́n ní nǹkan míì tán ṣe jù yẹn lọ ní ìjọ tí àwọn èèyàn bá gbé dàrúdàpọ̀ wá náà máa ń fèsì ń bẹ̀ wọn fẹ́ kó wà ń bi tó jẹ́ pé gbogbo àwọn èèyàn ẹni tí yẹn kàn àtẹni tí ó kàn ló wà ń bẹ̀ wọn fẹ́ kó yẹn wà ń bẹ̀ ikima nìyẹn fún àwọn àfá nínú àwọn àlùfáà àtàwọn ajáfà Amọ̀kòkò nígbà mo ti dárúkọ àwọn tí wọ́n ń gbé àgọ́ lọ́kọ́ta wọn tọ́pọ̀lọpọ̀ yìí sì máa ń fi ọ̀rọ̀ ń sọ gangan wọn nínú àwọn tó wá jẹ́ àfá Amọ̀kòkò tí wọ́n sì gbé Amọ̀kòkò lára wọn ni àlùfáà wa Sheikh Tajuddin Uthman
Abu Abdullahi àwọn ń gbé new site ní Yanaba àfáàmù kòkò ni wọ́n. Àwọn jẹ́ ìmáàmù fún masjidu kan bẹ́ẹ̀ Ummu Ahmad lára àwọn mọ́ṣálásí àwọn àfáàmù kòkò tó wà ń bẹ̀ náà nù. Èyí tí Sheikh Abdulgani Juma tí wọ́n jẹ́ ìmáàmù ń bẹ̀ lọ́kọ́ta kìí sí mọ́ṣálásí àwọn àfáàmù kòkò, ẹnìkan ló kàn kọ́ torí pé àwọn ń gbé ibẹ̀ làwọn fi ń jẹ́ ìmáàmù ń bẹ̀, ẹnìkan ló kàn kọ́ kìí sí mọ́ṣálásí àfáàmù kòkò. Èyí tèmi náà sì wà yìí kìí sí mọ́ṣálásí àfáàmù kòkò. So Ustaz Tajudeen Uthman àfáàmù kòkò ni wọ́n láì máa lectures nípa ṣíríkù tẹ́yìn ń sọ yìí pé ẹ̀ ṣe wà sí nípa ṣíríkù ń pẹ́ lẹ́bọ. Wọ́n láì máa wá sí àti ìfèsì fún àwọn ọ̀rọ̀ ṣíríkù tó bá ń lọ táwọn èèyàn bá ń dàrú. Wọ́n láì máa ọ̀rọ̀ tán máa ń sọ bẹ́ẹ̀ tí ó jẹ́ pé ńgbà tán bá ń bá tọ́pìkì lọ wọ́n lè mú wá bí àpẹẹrẹ tí wọ́n sì yànnàná rẹ̀. Àfáàmù kòkò ni wọ́n ì tí ì tán o. Lára àwọn àlùfáàmù kòkò tí wọn ò sì gbé àmù kòkò lára wọn náà ni Sheikh Ahmed Saad. Àfáàmù kòkò ni wọn ò gbá àmù kòkò, àwọn ń gbé kókà lágùdà. Lára àwọn àfáàmù kòkò tí wọn ò gbá àmù kòkò táwọn náà sì láwọn táwọn náà máa ń sàwọn ọ̀rọ̀ tó ń ṣe wá sí, ṣùgbọ́n tó jẹ́ pé oníwèé làwọn púpọ̀ bíi skul òun làwọn mójútó. Lára ẹni Sheikh Abu Sufyan lára wọn ni. Lára àwọn àfáàmù kòkò tí wọ́n ń ṣe wá sí ṣíríkù dáadáa lára wọn ni Sheikh Mas'ud Alagbala. Lára wọn ó ní Sheikh Daud Busairi. Àwọn náà ní péjì táwọn náà ti máa ń ṣe wá sí gbogbo àwọn táàkà ilẹ̀ ní sí péjì èèyàn mélòó nù wọn lẹ́mà, wá sí èèyàn mélòó nù wọn lẹ́ ń gbọ́ tẹ́wàá ń padà ẹ̀yin àfáàmù kòkò, ẹ̀yin àfáàmù kòkò, ẹ̀yin àfáàmù kòkò, kí lẹ ṣe fún kinní kan òṣìlẹ̀ ń ṣe at least èèyàn máa ń ṣe làákàyè. Tẹ́ bá gbọ́rọ̀ kan tẹ́nìkan bá ń sọ̀rọ̀ kan ẹ má ti gùn lé àgbàlagbà níyín débi tẹ́ wàá máa fi ọ̀rọ̀ ńlá là sí àwọn kan ní ẹ máa present wọn sójú ayé bí gbà pé àwọn àfáà tí ò serious rárá o. Kẹ́ tó bẹ̀rẹ̀ dáwà yín làwà ti serious ní di dáwà, torí àfáàmù kòkò tẹ́ àtàkì èmi náà jẹ́ kan mẹ́. Ṣé wá lè padà ń sìn wípé àwọn àfáàmù kòkò wọ́n ń sọ̀rọ̀ ẹlẹ́bọ o? Ṣé lè padà pé àwọn àfáàmù kòkò ń sọ̀rọ̀ ẹlẹ́bọ o? Torí mi náà àfáàmù kòkò ní mi. Lára àwọn àfáàmù kòkò tí ò tún yé yín Al-Imam Al-Kutubi lára àwọn tààjọ gbámù kòkò yí tààjọ ṣe dáwà rí dáadáa ni. Kí àlùfáà wa tó wà níbi tí wọ́n wà yẹn ní Shimawa l'Ogun State tó fọ́ọ̀lù sógun State ó súnmọ́ Lagos State dáadáa. Sheikh Maruf Adébáyọ̀ Al-Athari ní Kòròdú àfáàmù kòkò ni wọ́n. Nínú àwọn tá a ti jọ wà tá a ti jọ kóra wa pọ̀ kó tó di pé kálukú wá fọ́n ká lọ péjì rẹ̀ mélòó lẹ́mọ̀ nínú gbogbo àwọn tá à ń sọ yìí. Tẹ́wàá ń parọ́ ẹ̀yin àfáàmù kòkò wọ́n pè nǹkan sí yín lẹ́nu ẹ̀yin náà sì ń pè é. Nísìnyí bá sọ̀rọ̀ ẹ sọ pé bẹ́ mi wí but ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn àwọn tí ẹ ń sọ wọ́n mọ̀ pé inú àfáàmù kòkò tẹ́ ń bá wí lèmi náà. Ní gbogbo àti mo kà iṣẹ́ wá rí dáwà tiwa àwa ń sọ̀rọ̀ nípa ẹbọ, à ń sọ̀rọ̀ nípa ṣíríkù, à ń sọ̀rọ̀ nípa bídíà ni àbízẹ̀ lórí ẹbọ nìkan bí dáwà súnà ṣe rí nìyẹn. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tán ń ṣe ìsìláàmù tán ń ṣe ẹbọ òun bídíà ló lídìí wọn lọ síbẹ̀. Tẹ́ ẹ bá jagun ṣíríkù nìkan, tẹ́ ẹ bá jagun bídíà náà, tẹ́ ẹ fojú fo bídíà ẹ finá sórí òrùn lẹ́sùn ni. Kò sí àfáà súnnà tó lè takun tí mo sọ yìí. Include alálùbọ́sà tẹ́ kó ti ọ̀rọ̀ rẹ̀ àfáà alálùbọ́sà kò lè takò. Ṣùgbọ́n a lè máa ní ìyapẹni lórí pé kíní yìí kìí ṣe bídíà, kíní yìí bídíà ni. A lè máa ní ìyapẹni yóò wá kú àlàyé. Irú ẹ̀ wá lọ́rọ̀ jama tẹ̀blígì. Táwọn àfáà alálùbọ́sà tán sọ tí ò lọ lórí ẹ̀. Irú ẹ̀ lọ́rọ̀ jama tẹ̀blígì. Jama tẹ̀blígì láìsí èméjì ọmọ àyà wa mùsùlùmí ni wọ́n.
wala nunkiru dhalika abadan ní tako yíò láíláí pé wọ́n yí sọmọ yáwa ọmọ yáwa ni jama tabligh confirm ni torí pé al-muslimu akhul muslim la yazlimuhu wa la yuslimu a gbọ́dọ̀ ṣàbòsí ọmọ yáwa mùsùlùmí a sì gbọ́dọ̀ fílẹ̀ kí a jẹ́ kí sùtá sí káburú bá kò wá nítorí pé kìí ṣe ẹgbẹ́ rẹ̀ in táwa ń jà sí náà nù pé ẹgbẹ́ ń dá wàhálà alẹ́ náà ẹwà jẹ́ ń para síbẹ̀ wọn àwọn jama tabligh tẹ́yìn wá ń sọ yìí ẹ̀yin tẹ́yìn sọ pé àwọn àfáàmù kòkò ẹ̀yin o máa tako ṣíríkù ṣe jama tabligh ń tako ṣíríkù wallahi kò sínú hisbanu jama tabligh kama tako ṣíríkù bismillah àwọn tí ń sọ̀rọ̀ àwọn ń wẹ́ ní kúnra ní ìtòrò níbi táwọn ń lọ ibi kọ́ láti máa sọ yíhun ṣùgbọ́n jama tabligh wọn yí tako ṣíríkù tẹ́ bá tún wá dénú ìwé wọn ẹ̀tùn ma bá ṣíríkù ń bẹ so tá bá ń tako ṣíríkù ní tá fi ṣíríkù tí ń bẹ nínú ìwé jama tabligh ilẹ̀ ní ṣé à ń tako ṣíríkù báwọn ṣíríkù ń bẹ nínú ìwé jama tabligh nínú àwọn ìwé tí tabligh gbé dání ṣíríkù ń bẹ ń bẹ àwọn wà sọ pé ẹjẹ́ kọ̀rẹ́kì wọn ni ká sọ pé eléyìí ṣíríkù ni ṣẹ́rí tí ò yí ọ̀pọ̀lọpọ̀ yìí tán rojọ́ ìfún ni pé ìyàtọ̀ ń bẹ láàrin àṣìṣe téèyàn kan bá ń ṣe tó tẹ́lẹ̀ kọ̀rẹ́kì ẹ̀ tí ó gbà pàṣìṣe ni lápèjúwe àfáṣà èdè sí tó ń sìn mo ti sọ̀rọ̀ yìí wọ́n lè rí nǹkan mi tí wọ́n gbà ń bẹ̀ tí wọ́n sì kọ̀rẹ́kì ẹ̀ torí pé kì í ṣe ìròrí ẹgbẹ́ tí wọ́n gbé kalẹ̀ tán jọ ń worship táwọn àtàwọn kan jọ ń worship ó rọrùn fún wọn láti change ṣe rí yìí tó bá jẹ́ pé ẹgbẹ́ ló gbé kalẹ̀ táwọn sì sọ pé bó ti correct inú kò sí tó lè yí padà jama ṣe ríjọ́ tẹ́ bá sọ fún wọn pé kíní yìí ò dá wọn ni tẹ́ bá wá ṣàtúnṣe rẹ̀ ẹ dé Pakistan ẹ dákun ara àwọn ọmọ ìyá wa nílẹ̀ yìí a sì rí pé ìwé tẹ́ ń kà tẹ́ ẹlẹ́ẹ̀fín ṣẹ̀sìn àwọn nǹkan pàǹtí ń bẹ ń bẹ ṣíríkù ń bẹ ń bẹ àwa ń pàkíyèsí ẹ wá ń sọ fún wa pé ká lọ Pakistan ká lọ bá wọn sọ sẹ́yìn ò ti rí pé yíò ẹgbẹ́ burúkú kan ni tó bá jẹ́ pàwọn tí ó gbà ṣe àtúnṣe ni èwo làbúrọ̀ máa sọ pé kẹ́ni tó bá ráṣìṣe òun lọ Pakistan kó lọ bá wọn sọ wallahi Abu Rahima Mikail hafizahullah kọlọ̀ bá ti ṣe dáadáa fún àfáàní àgbàlagbà ni wọ́n torí tán bá ń sọ̀rọ̀ pé 80s làwọn tí máa ń kọ rìsáàlà sí Saudiya láti gba àwọn àwé mú gbọ́ lẹ́nu wọn báyìí ni rí àbáyìí dàgbà a sì gbọ́dọ̀ bọ̀wọ̀ ojú rí àwọn àgbàlagbà bẹ́ẹ̀ sì wọ́n a sì kọ́ wa nù a gbọ́dọ̀ bọ̀wọ̀ àwọn àgbàlagbà wọ́n tún wá jẹ́ ẹni tán tún jẹ́ mùsùlùmí wọ́n tún wá ṣe mùsùlùmí lásán ẹni tó dúró ní dúró pé àwa náà ń pèpè sí súnà ní dèdè bó bá ti hàn sí wa. mo ti gbọ́ nínú ọ̀rọ̀ wọn nígbà tí wọ́n ń sọ̀rọ̀ jama tabligh mo ti gbọ́ nínú ọ̀rọ̀ wọn wípé àwọn tabligh àwọn ti lọ bá wọn rí pé àwọn ráwọn àṣìṣe kan nínú àwọn àwé wọn àwọn sì fẹ́ pàkíyèsí sórí ẹ̀ wọ́n ròyìn tán ṣe báyọ̀ sí báwọn ẹ̀dà ti ní kán gbé náfílà dìde kán máa yẹ náfílà lórí àwọn pé tàwọn ti ń bàjẹ́ tán tó ń sunkún lé àwọn lórí tó ń sọ fáwọn pé táwọn bá ṣàtúnṣe àwọn òde Pakistan ẹwù àtọdún táwọn àbáyé tán ti lọ ń bá wọn pè wọ́n sákèèsí pé a ní àwọn nǹkan burúkú báyìí ń bẹ nínú ìwé yín ẹ jẹ́ á ṣàtúnṣe rẹ̀. ẹ̀yin tẹ́ máa ń tẹ orí pupa ohun àmọ́ nǹkan tí máa ń ṣe yín náà bóyá ìfẹ́ gbóòtọ́ ọ̀rọ̀ ni hadakumullah ọ̀rọ̀ tá ń sọ ń bí yìí ibo ló ti jọ̀rọ̀ kéèyàn máa tẹ orí fífọ́ borí ń fọ́ọ̀mù ibo ló ti jọ́ kéèyàn máa sọ pé orí ń fọ́ọ̀mù pẹ̀lú tẹ́ ń sọ yìí afáwà kan kọ́lọ̀ kó ṣàtúnṣe gbogbo wa mo ti gbọ́ nínú ọ̀rọ̀ wọn gbà tí wọ́n narí ti ìgbìyànjú táwọn náà ṣe ní gbogbo 80s nípa àwọn jama tabligh wọ́n láwọn lọ bá wọn pé àwọn ọmọ ìyá yín àwọn ọmọ ìyá wa tí wọ́n ń lọ jáde 40 days yìí bóyá táwọn ọlọ́run bá kádàrá káwọn náà gbọ́rọ̀ mi yìí yóò máa yé wọn wọ́n máa rántí pé tán lọ jáde 40 days yìí tán lọ jáde 4 months yìí ẹ̀ sì já lo system yẹn báyìí pé àwọn tí wọ́n bá fẹ́ lọ 40 days tán ti di ẹrù 40 days kú lé ẹjẹ́ adálé kéwú lẹ̀ kákọ́ wọn lé kéwú 30 days
kan wá lò for 10 days fún jáde kan wá padà sílé wọn gbogbo ìgbà tán bá ti sọ pé àwọn fẹ́ lọ 40 days kan máa kéwú 30 days kan máa lọ jáde 10 days ẹ dákun ṣé mọ̀ràn yẹn ò dáa nígbà tá a bá rí pé ibi tẹ́ kù sí ni bí àìmọ̀ kan ká sì gbélé kí ó kalẹ̀ ká fi tún yín ṣe táwọn kan lẹ́sẹ̀ ń dé lónìí pé ẹ àá máa tún wọn ṣe náà ni àá máa pàkíyèsí ni ṣé àkíyèsí kọ́ lélẹ́yìí láti 80s àwọn tí ń lọ 4 months ẹ jẹ́ ká máa kéwú 3 months àwọn tó bá yẹ pé 4 months làwọn fẹ́ lọ ká ní programu káwọn kéwú 3 months ká wá lọ jáde 1 month ká wá darí sílé wọn padà ẹ dákun látijọ́ táwọn àwọn ẹni yìí ti mú àwọn ọmọràn yìí wá tí jàmáà tẹ̀blígì bá lò sáàtúmọ̀ rojọ́ mọ́ lónìí bí jàmáà tẹ̀blígì ó ń bídíà ni kìí sọ ń bídíà ó ń súnà ni kìí sọ ń súnà sáàtúmọ̀ rorú ẹjọ́ mọ́ ṣé ẹ mọ̀ tí wọ́n sọ fún gbogbo àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí wọ́n ní àwọn ti gbọ́n tán sọ ṣùgbọ́n ó máa nídìí kan dé Pakistan lọ́dọ̀ àwọn aṣíwájú tẹ́yìn bá wá challenge mi pé ta ló wí mo sì rántí ẹni tó wí mo lè dárúkọ wọn tí n bá rí pé muslim bẹ́ẹ̀ bí kí n dárúkọ wọn síta ń ṣe fídíò bí wà dárúkọ wọn mo mọ̀ dárúkọ tàbúrò yìí má nítorí pé mo rí pé wọ́n lójó nídìí ọ̀rọ̀ yìí wọ́n ní ojó nídìí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ń sì ń bẹ lórí péèjì wọn mo sì mọ̀ pé wọ́n nítorí ọ̀rọ̀ yìí kan wá lọ hákò ń bẹ̀ kì í sàbúrò yìí má mo ti mọ̀ wọ́n nù so ìgbìyànjú táwọn ẹni yìí ti ń ṣe láti 80s èso owó lẹ́rí ṣé àwọn ààyè táwọn ẹni yìí ń rí láti 80s ń nǹkan bí 88 lèmi wọlé kéwú má 89 o pé mo ṣẹ̀ṣẹ̀ lọ wọlé kéwú pé mo fẹ́ lọ kéwú báyìí mo wọlé kéwú ní 88 bí ìparí 88 sí bẹ̀rẹ̀ 89 ni mo wọlé kéwú tí mo kọ́kọ́ lọ kéwú báyìí pé mo lọ kéwú lọ́dọ̀ àwọn Zumara mo sì lóun tí ò dín níbi ọdún 8 ń bẹ kí n tó wá wo pé kéwú yìí kéwú tá a rí kébí yìí ò jiná tó láwọn mi ò mọ kéwú nù wọn o ṣùgbọ́n ibi táwa lọ òun kò sí kéwú ń bẹ a wá wo pé ká tún wá wọlé kéwú kan táwọn tún gbé ọ̀làjú wọ̀ a wá wọ bẹ̀ mo tún wá lò bí ọdún 2 níbẹ̀ nígbà tí Ọlọ́run tún wá kádàrá kí n kú ládùúgbò mọ́ ẹ̀sẹ̀ wá wọ bí tí mo tún wá tún lọ kéwú padà kọlọ̀ máa ṣe dáadáa fáwọn gbogbo àwọn àlùfáà tí wọ́n kọ́ wa tá jàǹfààní lára wọn ibi wọ́n bá kù sí kọlọ̀ bá ní tún wọn ṣe gbogbo àwọn tó wá jẹ́ mùsùlùmí pátá nínú àwọn àlùfáà àtàwọn ọmọ kéwú àti mùsùlùmí náà kọlọ̀ bá ní yá fi wọn kó foríjì wọn lẹ́yìn ìgbà wọn ni mo ẹsẹ̀ wá lọ wọlé kéwú míì tí mo wá wọlé kéwú mo wá bẹ̀rẹ̀ láti sáání ìdádí ẹwọ́dún tí ti ń bá kéwú bọ̀ mo ẹsẹ̀ wá lọ bẹ̀rẹ̀ sáání ìdádí ń bò míì kọ́kọ́ lò bí ọdún 8 sí 9 bì kan tún lọ lò 2 bì kan àìsẹ̀ wá lọ bòmí ìpa afẹ́ kéwú gidi àwa bẹ̀rẹ̀ láti sáání ìdádí ẹ wo iye ọdún tó ti lọ sẹ́yìn bí ọdún 11 tàti fi wà nílé kéwú pa fi ń kéwú ká tó ṣẹ̀ṣẹ̀ wá jáde sánáwì kẹ́nìkan ní àwọn nígbìyànjú fún mímọ̀ irú gbìyànjú táwa ní fún mímọ̀ lásìkò táwa ń wọ àwọn ẹlòmíì ò ní tó ṣùgbọ́n alhamdulillah ibi mo wá ń bọ̀rọ̀ lọ ni pé láti 80s yẹn táwọn ẹni tí wọ́n ń ráwọn ayé yìí ti ń rí káwo tó di ọmọ kéwú nínú àwọn ọmọ kéwú tán lè mọ́ pé eléyìí náà ó mẹ́nu yí padà eléyìí náà ó náà mẹ́nu yí padà ká tó wà náà àwọn tí wọ́n ń kà kún ẹni tó mẹ́nu yí padà lónìí káwa náà tó máa wá sọ̀rọ̀ yìí àwa náà sì ti ń sọ nísìnyí ó ti lé ní 15 years pé àníwé iṣẹ́ ẹ̀rọ mbẹ́mbẹ́ àìmọye ó nígbà táwọn jàmọ́ yìí ti rán àwọn èèyàn wá bá wa lé pé à ń kọ̀ndẹ́mù wéyìí pé ká má kọ̀ndẹ́mù ẹ̀ mọ́ adẹ̀túnjú àwọn ẹ̀rọ ọ̀bẹ̀ jáde pé ẹ̀rọ lélẹ́yìí kò bẹ́sìn mu eléyìí ò bẹ́sìn mu eléyìí ò bẹ́sìn mu ní ládùúgbò àmukòkò táwa ń gbé yìí náà ni ládùúgbò àmukòkò táwa ń gbé yìí òun náà ni bó ti wà ní àdúgbò yìí nísìnyí ó ti lé 20 years mi ò tí ì fẹ́yàwó tá a ti ń ṣe wáàsí tawhid èmi gangan fúnra mi mo ti kéré ma yìí mo ti bẹ̀rẹ̀ wáàsí nípa tawhid nísìn tèmi náà bá ní ma ka ọjọ́ ó ti lé 20 ọdún mo wá bá wọn Sheikh Abdul Gani Juma lẹ́nu ẹni mo bá wọn lẹ́nu ẹni ní alfa Abdul Gani Juma mo bá wọn lẹ́nu ẹni nínú àwọn táwàárí nígbà wà ń lé kéwú tán ti jáde lèmi náà ti kéwú ibẹ̀ náà làfà Kutubi náà ti kéwú àjọ kéwú bìkan náà ni
nínú àwọn táwárí èmi ò sì bá wọn lé kéwú àmáfà Kutubi dé mi lé kéwú nínú àwọn táwa wá rí pé àwọn ẹni yìí ní sìkọ́mọ̀ wọn ẹ̀sìn yé wọn táwa náà wá ń wò pé ká torí pa wọn bá fà Kutubi ti sọ́njú ní tí mo gbọ́ ń bí ọ̀rọ̀ wọn èmi náà tún wá sọ bẹ́ẹ̀ lónìí nínú àwọn táwa náà wò pé àwọn eléyìí ní sìkọ́mọ̀ lélẹ́yìí táwa náà fi ń ṣẹ̀sìn ní Sheikh Abdul Gani Juma tó máa ń béèrè wípé nínú àwọn pírọ́dọ̀tì Abdul Gani Juma àdàmú lè jáde pé nínú pírọ́dọ̀tì Abdul Gani Juma lèmi nípa ọ̀rọ̀ ẹ̀sìn akéwú lóòótọ́ ṣùgbọ́n kára àwọn èèyàn kó já sí pé kán máa píríṣì dáwà gidi fún yàn kán máa ṣe wáàsí gidi fún yàn kẹ máa rí sí pé eléyìí lọ́nà eléyìí tá à ń ṣe yíè sọ́nà nínú àwọn tá a gbọ́rọ̀ lẹ́nu wọn nìyẹn tó máa ń béèrè pé product Abdul Gani Juma àbúlé máa sọ pé nínú àwọn tó ṣàǹfààní lára Abdul Gani Juma lèmi tí mo ń sọ̀rọ̀ yìí náà bí àfa Kutubi ti sọ ní ìjọ òní èmi náà sọ bẹ́ẹ̀ lónìí nígbà táfa Kutubi bá wá ń sọ wípé òun ṣàǹfààní lára Abdul Gani Juma táwọn bá ń sọ bẹ́ẹ̀ tèmi náà bá wá ń sọ pé mi náà ṣàǹfààní lára Abdul Gani Juma tí àfa yìí sì mà wá méjèèjì ṣé tán bá ń sọ fún ọ pé Abdul Gani Juma ò níṣẹ́ méjì tí ń ṣe ju èyí tán wí ń lọ só yẹ kí wo sì gbà bẹ́ẹ̀ tọ́rọ̀ bá débi òdodo ọ̀rọ̀ ká bára wa sọ àníjàmá tẹ̀blígì látọ̀nú táwọn èèyàn ti ń sọ pé ẹ̀rọ ń bẹ nínú ìwé yín èwo náà ṣàtúnṣe rẹ̀ àfa kan wá fèsì àfa alálùbọ́sà àfa wa ní àwọn nǹkan tá à ń sọ pé kò dáa tá à ń complain nínú tírà àwọn yìí inú ìwé àwọn àfa súnà tá a gbà náà ti mú wá ẹ̀jẹ̀ àgbà bẹ́ẹ̀ àfa alálùbọ́sà mo fẹ́ fèsì ráńpẹ́ lórí ẹ̀ níjókòó yìí ẹjẹ́ àgbà bẹ́ẹ̀ ṣé mi àti yín sáájọ gbà pé nǹkan tí wọ́n lọ mú wáhùn ó dà bí ò dá ẹjẹ́ àkọ́kọ́ yanjú yìí ná èyí tí wọ́n mú wá yìí o nínú ìwé àwọn àfáà súnà yìí o ṣé mi àti àfáà alálùbọ́sà sáájọ gbà pé nǹkan yìí dá àbí ò dá mọ̀ pápá alálùbọ́sà ò tó bẹ́ẹ̀ kó wá sọ pé kò sí ní tó burú bí ká máa lọ di sàárè lọ máa tọrọ àdúrà tí sì ń bẹ́ẹ̀ nínú ìwé àwọn tẹ̀blígì kódà kan sọ pọ́dọ̀ àwọn àfáà súnà làwọn ti mú wá inú tíra àwọn làwọn ti yọ ṣé mi àtàfà alálùbọ́sà gbà kó dáa bí ò dáa àjọ gbà pé kò dáa mo bá fà alálùbọ́sà sọ pé àfáà súnà gbà pé kò dáa ká máa lọ di sàárè lọ tọrọ àdúrà kò dáa mo bá fà alálùbọ́sà sọ pé àjọ gbà pé kò dáa náà tá bá wá jọ gbà pé kò dáa ó túmọ̀ sí pé tí wọ́n mú wá nù wí àwọn àfáà súnà ohun ẹ̀rọ ní àbẹ́rọ wọn kọ́ ẹ̀rọ ní fáwọn àfáà súnà tán bá yọ wá ń bẹ̀ àtúnjọgbà yìí náà tá a bá ti jọgbà pé kò dáa dandan ní ká jọgbà pé ẹ̀rọ ní fáwọn àfáà tí wọ́n kọ́ lẹ̀ wọn ṣùgbọ́n nígbà táwọn àfáà ní wá kọ́ lẹ̀ ǹjẹ́ wọ́n narétì rẹ̀ nípa àwọn èèyàn kan ní àbí àwọn kan kọ́ lẹ̀ pé nǹkan yìí lọ nínú ẹ̀sìn ó wá kù bẹ̀ ń kájọ wá yanjú ẹ̀ ó wá kù kájọ yanjú agbègbè wọn pé àwọn àfáà súnà o wọ́n ń kọ́ lẹ́ni tó fi ń rinlẹ̀ ní o àbí wọ́n ń kọ́ lẹ́ni tí ó ń fi ń tì sọ́dọ̀ kan nú àwọn àfáà jọ̀hún táwọn náà gbọ́rọ̀ àbí tákọ̀rọ̀ wọn pé òun máa ń ṣe bẹ́ẹ̀ àbórí bẹ́ẹ̀ ni o sáwọn àfáà òun wá gbà pé ń tẹ́ni òun wá rí bẹ́ẹ̀ dàbí ò dáa kájọ wá yanjú yìí hùn tàbá wá kú níbi yìí hùn àti wá jọ gbà pé kíní yìí ò dáa kó wá jẹ́ pé àwọn àfáà súnà gan wá gbà kó dáa àwa sì gbà pé kíní yìí ó correct àwa àáka fún ẹ̀rọ àwọn àlùfáà wọn tàbá gbà pé ẹ̀rọ àwọn àlùfáà wọn ní àfáà alálùbọ́sà tàbá gbà pé ẹ̀rọ ní fáwọn àlùfáà wọn tí wọ́n kọ nǹkan oúnjọ ní tẹ̀blígì àwọn tí wọ́n já wọn àfáà súnà àwọn ọmọ súnà ọmọ kéwu súnà bíi tèmi àtiwọ́ kákú bẹ́ẹ̀ bíi tèmi àtiwọ́ kájọ wí bẹ́ẹ̀ tàwa gbà pé àkíní yìí táwọn àfáà wá sì kọ́lẹ̀ yìí kò dáa ó takò ẹ̀sìn Ọlọ́run ọba wáyé táwo òfin máa lò àwa tá a jọ máa kíwọ àwọn àfáhùn gan tá a sì gbà wọn láfáà súnà wáyé táwo máa lórú nǹkan o wáyé tó fi jẹ́ pé ńgbà tẹ̀blígì ó dé kò rí dáadáa tí ń bẹ́ ń bẹ̀ mọ́ wá àwọn ẹ̀rọ ọbẹ̀ ló ń wá lọ kó wá ń bẹ́ẹ̀ ó lọ ṣáájọ òun wá ti bọnú ìwé fáwọn ọmọ tiwọn àwọn wá ń kọ́ lẹ́kọ̀ọ́ wọn wá ń ṣẹ̀sìn lórí ẹ̀ wáyé tí òfin rí nǹkan gidi yọ jáde ńbẹ̀ tó fi jẹ́ pé èyí tó lọ yọ jáde nu ṣe é mà pé ojú òpó bí wọ́n fẹ́ tọ̀ náà ń wá káàkiri àwọn ọmọ ya tí wá táwọn wá ń ṣe tẹ̀blígì yìí tá a bá ń sọ pé tẹ̀blígì ò dáa ìlànà tẹ̀blígì ò dáa kí ní pa àwọn ọmọ ya wa yìí la gbà lérò láti bú kìí ṣe pé àwọn ọmọ ya wa yìí la gbà lérò láti bú wàláhì kìí ṣe bẹ́ẹ̀
ṣùgbọ́n àwọn tá a gbà lérò láti ṣàlàyé ni pé ojú ọ̀nà tí àwọn ọmọ ìyá wa yìí wọ́ bẹ̀ tí wọ́n fẹ́ máa tọ̀ lọ yìí ojú ọ̀nà ibi tí wọ́n lọ já sí inú bídíà náà máa lé lórí tá ń sọ nìyẹn. àwọn ọmọ ìyá wa yìí ọ̀pọ̀lọpọ̀ wọ́n fẹ́ sẹ́sìn wọ́n wá gbé tẹ̀blígì wọ́n fi dè wọ́n tá a bá ń sọ pé tẹ̀blígì yẹn ni ojú ọ̀nà tẹ̀blígì wọ́n fi dè wọ́n mọ́lẹ̀ pé kò sẹ́sìn tó yanjú mọ́ ojú ọ̀nà yìí lọ bẹ́ẹ̀ yóò bá ti ṣe báwọn kò sí nǹkan kan wọ́n wá sọ jáde wọn ò jọ jáde bọ́n ti ń bá wọn èèyàn lónú torítọ̀ báyìí tí lọ jáde kò sírun tó lè máa ṣe lẹ́sìn tí jáde ò bá tí ìkún sì máa sọ mọ́ pé tẹ́ bá sì lè fi jáde kún ni tí dandan ni kéèyàn ó lọ jáde ni ẹni tí ò mọ nǹkan kan tí ó sọ ọlọ́run sí kò náà ká lọ wáyìí tó wọn ò jòkó lé kó máa kéwú wáyìí tẹ́ fi láfa lè kéwú ìjáde lè jẹ́ excuse kí lè kéwú parun àmọ́ ilé kéwú gbọ́dọ̀ jẹ́ excuse kí jáde ó ṣe kí ni kó bọ́ máyà lọ́wọ́ wáyìí tó fi rí bẹ́ẹ̀ tí ì bá sí pé ẹ̀sìn burúkú wáyìí tó fi wá jẹ́ pé àwa wá dé lónìí àwa wá ń sọ àwọn kan náà wá láwọn ti ń sọ láti 80s fún wọn wọn ò ti correct ẹ̀rọ yẹn wáyìí tó fi rí bẹ́ẹ̀ láti 80s táwọn kan ti ń sọ àwọn tí wọ́n sì ń báwí lórí ẹ̀ wọ́n ò sì ṣàtúnṣe rẹ̀ tó èdò ní wọ́n ti ń bẹ lórí ẹ̀ náà ni àbí fàdọ́ ìlú masáàjì tí wọ́n ti ṣe àtúntẹ̀ rẹ̀ wọ́n ti yọ ẹ̀rọ kó ń bẹ̀ kò sí bí wọ́n ṣe yọ tó wọ́n sì máa ṣe àwọn nǹkan kù bẹ̀ ni because ìpìlẹ̀ ìlànà tẹ̀blígíyà tọ̀ríkọ́tù tẹ̀blígíyà bí tọ̀ríkọ́tù tìjàníyà kọ̀dìríyà sùfíyà lòun náà kò yàtọ̀ síra wọn ìwọ́n ń bọ̀ afáàlá alìbọ́sà tí wọ́n ń sọ tẹ́ ń kó tí ọ̀rọ̀ rẹ̀ pé ń táfààlá alìbọ́sà ń sọ ní pé ẹjá yanjú ṣíríkù náà ká tó máa yanjú ọ̀rọ̀ àwọn eléyìí tó bá kù díẹ̀ káàtó yìí ara bí tí àbòsí wà fún wọn nù ìwà sábòsí tí wọ́n ń ṣe nísìn lára àwọn àbòsí wọn tí wọ́n ń ṣe nu nínú àbòsí ni pé ṣíríkù ń bẹ nínú ìwé tẹ̀blígì la fi ń takò ṣíríkù ń bẹ ń bẹ bá a ṣe máa ń rí ṣíríkù lọ́dọ̀ àwọn tìjáníyà níbi àwọn ìwé wọn míì tá à ń rí níbi àwọn nǹkan míì táwọn kọ̀dìríyà náà gbára lé bẹ́ẹ̀ náà ní ń bẹ lọ́dọ̀ tẹ̀blígì náà là á fi ń takò ti tẹ̀blígì náà tìjáníyà nìkan kọ́ ló ní ṣíríkù nú bẹ́ẹ̀ ni kì í ṣe kọ̀dìríyà nìkan tẹ̀blígì náà ní ṣíríkù nú ìwé wọn ní ṣíríkù nú bí Yorùbá ti gbọ́ta òyìdìyẹ ni kó jókòó ara ẹ̀ jẹ́ ìwé tẹ̀blígì ní ṣíríkù nú bó láti máa wá tako kọ̀dìríyà tako tìjáníyà táwa fi tẹ̀blígì lẹ̀ torí pa jọra wa ń bínú gbọ̀n àti láwà ní àtẹ̀há bàbá délùú táwọn onísúfí náà ti ń hẹ́ àti wọ́n ń wí láwà ní tán dárúgbọ̀n sí sáfì tí wọ́n náà lẹ̀ ni ẹ lọ àwọn ìlú míì bí àwọn Morocco ẹ bá wọn súfí tí wọ́n irùngbọ̀n wọn tẹlòmíì tó mẹ́wàá tèmi yìí ó ń súfí sí ni wọ́n kórìí nẹ́ẹ̀tì tẹ́ máa rí wọn tí wọ́n máa sọ̀rọ̀ súfíyà táwọn náà ń ka sọ̀rọ̀ Bukhari wọ́n ń ka sọ̀rọ̀ Muslim tábà sì débi tó fẹ́ takò wọn ó tu sí èròǹgbà tí wọn kódà bá gbá àyà mú wọ́n tu sí èròǹgbà tí wọn ìbẹ́yìn náà ráwọn tilẹ̀ wá ń bì í Maraj al-Bahraini yartaqiyani tí wọ́n ní Shehu Abdul Qadir àti Shehu Tijani lọ́lọ́run sọ ṣe ń tọ́lọ̀ wí bẹ́ẹ̀ nu bí gbogbo wọn ti máa ń sinú. àwọn ìlú ń bẹ tẹ́ bá débẹ̀ tẹ́ bá tẹ̀blígì ẹ bá Súfí ṣòkòtò rẹ̀ ò ní kọjá kókósẹ̀ kò ní wọṣọ tí ó kọjá kókó ẹsẹ̀ ẹ sì bá wọn ìyàwó wọn wọ́n máa bojú ṣé tẹ́ bá ti débẹ̀ tán bá ń ṣe Súfí ń bẹ̀ náà tẹ́ rí pé ẹbọ ń bẹ nù ìwé wọn àmọ́ torí pé wọ́n ti jọ wá ní àwòrán àdákẹ́mí tiwọn náà ni àfáàlá àlùbọ́sà mú bí a ní nǹkan ìwé tẹ̀blígì ní ààyè ó láwọn tí ò dáa tí ò yẹ ká máa fi tó àwọn èèyàn nípa ẹ̀sìn ń bẹ nú ẹ wá ní ẹbẹ lẹ́bọjà náà ẹbọ tí ń bẹ nù ìwé tiwọn yìí náà sí kìí ṣe ẹbọ ní Islam kí wọ́n fáfá alálùbọ́sà ní ṣọ́ọ̀kì kan àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa mú rescue bá wọn wá kí n fún yín lésì kan lórí ẹ̀ Saudi ìjọba Saudi tẹ́yìn ń takò ń bíbà yìí tẹ́yìn fi ìròrí ikhwaniyya àti rẹni tó sọ tó ní gbogbo òun èyí ṣe ikhwani o but ìròrí wọn ń bẹ ní agbárí òun a sì wo ìtàn Hasanul Banna ńgbà tí ó da ẹgbẹ́ yìí lẹ̀ ọmọ 22 years ló wà ẹ̀yin máa sọ pé ẹ̀yin ọmọ kéékèèké ẹ gbọ́ nǹkan yé èmi ti kọjá ọmọdé ẹ̀yin náà ẹ wo tàn tèmi náà ń pa bọ̀ mo wọlé kí ó ní 88/89 lọ́dún tá à ń sọ yìí mi sọmọ ọdún mẹ́wàá lọ́dún tí mo ń sọ yìí mi sọmọ ọdún mẹ́wàá
kódà mi sọ ọmọ ọdún 11 kódà mi sọ ọmọ ọdún 12 lọ́dún tá ń sọ pé mo wọlé kéwú yìí mo wá wọlé kéwú nígbà wọn ẹ wá ṣí kún àsìkò tá ń bẹ yìí tó bá ṣe pé 12 náà lọ bá fẹ́ mú 12 kó fi kún àsìkò tá ń bẹ yìí kó fi kún àsìkò tá ń bẹ yìí tí mo wà tí ń sọ̀rọ̀ lọ́wọ́ 2022 táwa ní December rẹ̀ yìí fi kún kó wá sọ iye ọjọ́ orí tí ó fún ọ. Hasanul Banna wá jùlọ fífi nígbà Hasanul Banna ó kú éjì Hasanul Banna wà tó fi kú gan èmi ti jù bẹ́ẹ̀ lọ. So ẹ̀yà awárẹ́ nìkan tó ti dàgbà bí 60 years bí kìnnìkan years ó wá ní ìròrí ìhwánù ní bẹ ní agbárí òun tààrà tó ń jẹ yóò tí gbogbo agbárí òun ó fún ìròrí ìhwánù mandala ìhwánù tó wá ń sọ yẹni tó dálẹ̀ Hasanul Banna ní ọmọdé ni ọmọdé làwọn àwọn kan náà wá ń sọ ní ọmọdé ní ṣe wọn ṣéjọ́ tí Hasanul Banna dá ẹgbẹ́ tiẹ̀ al-Ikhwanul Muslimun tó dá kalẹ̀ tẹ́yìn kóró orí rẹ̀ jẹ́ lónìí tí gbogbo yín dìfẹ́ndì rẹ̀ ṣé ọmọdé kọ́ ló dálẹ̀ ìròrí rẹ̀ wọn ò ní ẹ̀rọ tó ń gẹ́ padà ń kábàámọ̀ ńgbà tí maṣọ́rí ti dàgbà fún díẹ̀ pé tó ń bá mọ̀ ní òṣèlú tó ń torí ara wọn bọ̀ tó ń fi gbẹ́gbẹ́lẹ̀ òun nítorí ara wọn bọ̀ wọ́n máa káwọn ẹ̀ ní àdísì jẹ́jẹ́ wọ́n máa kọ́ wọn ní kùránì jẹ́jẹ́ òun ní torí bọ̀ àwọn tó jáwọn èèkan ìhwánù bíi méjì bíi mẹ́ta wọ́n fi rinlẹ̀ bí Hasanul Banna padà regret lórí ìṣesí yẹn gbogbo ọjọ́ orí ẹ̀ tó sì fi kú bíi 42 43 years náà ni gbogbo ọjọ́ orí ẹ̀ tẹ́ kú bíi 42 43 years náà ni. ìròrí wá ní àwọn ìjọba Saudi nígbàtán wá rí pé nígbàtí Hasanul Banna ẹ̀dàkùta ní o máa bá àwọn ìjọba fa kàngbọ̀n táwọn ìjọba ò ní yíjú padà sí ìgbàtí Sunday Igboho abẹ́lọ́n kọ́lọ̀ bá ní sọ́ di mùsùlùmí nígbà tó bá àwọn ìjọba ilẹ̀ yìí fa kàngbọ̀n tó sì lóhun àwọn òfa wàhálà o àwọn kan fẹ́ Yorùbá nation ní kí Yorùbá sàdádúró ẹ̀dàkùn ẹni tí ń polówó lábẹ́ ìjọba tí ń kọ̀ntóró Yorùbá Ìgbò Haúsá àti gbogbo ẹ̀yà tí ń bẹ Nàìjíríà tó wọ́n sọ pé a fẹ́ kí Yorùbá kú ní abẹ́ rẹ̀ sí kìí tí ma bá jà kìí tí ma bá fa nǹkan gbogbo àwọn ìlànà pọ̀ tí ń bá fa nǹkan kò kàn já sí rọ́frọ́f ní nígbàtí àwọn ìjọba wọn rí pé Ìgbòho yìí ń takò àwọn púpọ̀ yóò dá sísítẹ́mù rú máa lọ́wọ́ kí náà ṣe wọ́n yíjú padà irú ẹ̀ náà ni Hasanul Banna táwọn al-Ikhwanul Muslimun tí wọ́n ń polówó rẹ̀ fẹ́ yìí irú ẹ̀ náà làwọn náà ṣe ní Egypt tíjọba Egypt fi yíjú padà sí wọn tán fi tí ọ̀pọ̀lọpọ̀ wọn mọ́lé kódà àwọn gan tó ṣe é débi pé wọ́n panú àwọn tí ń bá àwọn tó já wọn tí wọ́n ń bájọba ṣèlú wọ́n pa nínú wọn wọ́n pa Nakrashi kánà tó wà pé ẹ̀yìn yìí ò mú kékeré wọ́n wá pa nínú àwọn náà wọ́n pa nínú àwọn náà nígbàtí àwọn wá ń jẹ wọ́n ọba Saudi àwọn wá rí pé àwọn ọmọ ìyá wa yìí wọ́n sì lẹ́mìí dáadáa ní kankan ẹjá gbà wọn sínú ìlú tí wọ́n gbà tí wọ́n tán sákò náà ló ní Egypt àwọn náà wá gbà wọn pé ẹ máa wá gbé lọ́dọ̀ wa wọ́n fún wọn ṣẹ́ ẹni ó màwé ìwọ máa lọ teaching school ẹni ó máa kíní kan ìwọ máa ṣe eléyìí Ọlọ́run bá ní san ìjọba Saudiya Ọlọ́run bá ní san wọ́n lẹ́san lóore wọ́n wá sórí bàǹtàbàǹtà fún al-Ikhwanul Muslimun nígbàtí ààyè wá gba àlejò wọn tán nílé onílé ó wá ní kó nílé ó jáde àbáṣà ìdìsítù ní ìṣẹ̀lẹ̀ ní jẹ́ndájọ́ ọ̀rọ̀ ikọ̀ yín àti gbogbo ẹni bá fẹ́ gbódòdó gbogbo táwọn alálùbọ́sà ń sọ ń pátá pàǹtí ni ń wà padà darí ẹbí mo fẹ́ yọrí ẹ̀ sí ìjọba Saudi wọ́n wá fààyè gba al-Ikhwanul Muslimun wọ́n wá fún wọn ṣẹ́ wọ́n mẹ́yẹ tó sú wọ́n mọ bí wọ́n ti wá wọ́n kàn sáà rí pé mùsùlùmí ní ìyà ń jẹ yín káràn yín lọ́wọ́ àpèjúwe ń fẹ́ jọ àpèjúwe irú tí ọba Àwó ṣe fáwọn Fúlàní pé àwọn kan lè yín pé àwọn ò fẹ́ yín mọ́ ó dẹ̀ yín Fúlàní ọba Àwó wá ní ẹ máa bọ̀ lọ́dọ̀ tiwa Àwó gbà yín lálejò kọba Àwó wá gbà wọn lálejò tán kó wá dọjọ́ iwájú káwọn náà wá dọ́pá náà jẹ Olúwo ìjẹ́ ó bẹ́ẹ̀lẹ̀ àbí òní bẹ́ẹ̀lẹ̀ ìwọ náà ti máa gbọ́ yí bá wọn exactly irun tí ìwárùn ṣe fáwọn ìjọba Saudi nù wọ́n gbà wọn àbáṣà ìdí ẹ máa gbọ́rọ̀ yìí torí mo rí pé àwọn míì ń sọ míì náà fún yín àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń gbọ́rọ̀ alálùbọ́sà pátá ẹ máa gbọ́
ìjọba Saudi wá gbà wọ́n fún wọn ṣẹ́, wọ́n wálé fún wọn, wọ́n fún wọn lówó gidi, wọ́n gbégbé sí ayé rọrùn nínú ìlú Maka ní haram. Láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìròrí tí ń bẹ lára wọn tí wọ́n fi lé wọn ní Egypt, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní pàṣẹ ìròrí yẹn sáwọn ọmọ ìlú, wọ́n ń gbé sí wọn lórí láti primary level. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní tìbọ̀ wọn lára títí láwọn ọmọ tó jọ màálù, àwọn màálù náà ti wá jẹ́ ìròrí wọn. Àwọn apàdà rí pé àwọn tó ṣiṣẹ́ jàmbá yìí, àwọn màálù náà wá ń dúpẹ́ yóò sì jẹ́ kíní nìkan, báyìí la fẹ́, báyìí la ṣe, kíníkan la fẹ́. Gbogbo tíjọba wá ń ṣe tí ò fẹ́ ká máa ṣe, àwọn arìn bí àbòsí ni pé kí ló burú kẹ́ ní sinimá, ẹ̀yin náà máa lọ ṣe fàájì, kí ló burú kẹ́ ní kíní kan. Àwọn màálù yìí náà kíní tí wọ́n ń jẹun lára wọn, tí wọ́n ń jẹun, gbogbo òwe àwọn àfáwọn ni wọ́n máa kà fún wọn lágbárí. Nígbà tí ìjọba wá rí pé wọ́n ti wá ṣe lójú àmì pé wọ́n fẹ́ gbà ló máa wọn lọ́wọ́, ìjọba wá lé wọn pé àwọn ò fẹ́ Ikhwanul Muslimun kankan kó tún gbérí nílùú àwọn ọmọ. Àwa la kó yín wọlé, àwa ni láńlọ́ọ̀dù tá a fún yín lé pé ẹ wá gbélé, a sì rí i pé ìbágbé yín ó tù wá la máa lọ, ìgbàgbé yín ó ti fẹ́ jẹ́ sí ìnira fún wa, ẹ máa lọ àfẹ́ yín lé mọ́. Wọ́n tó bá sì fẹ́ máa gbélé yìí, a gbọ́dọ̀ gbọ́kọ̀ máa pariwo Ikhwanu kan mọ́, ẹ sì gbọ́dọ̀ kó àkójọ kan mọ́. Àwọn in fact ìjọba Saudi trust wọn débi wípé nínú wọn ni wọ́n fi ṣe Minister of Education, pé ìwọ ni ó máa mójútó ọ̀rọ̀ ẹ̀kọ́, wọ́n wá gbàbẹ̀ wọlé, wọ́n wá lọ kó gbogbo àwọn sílábọ̀sì, wọ́n wá fẹ́ àwọn ìròrí wọn kọ̀ọ̀kan sínú ẹ̀. Lẹ́fì máa gbọ́ táwọn mímọ̀ sọ pé nígbà táwa kéwọ́n Saudiya wọ́n fi wé àwọn Ikhwanu yìí wọ́n fi kọ́ wa, nígbà tí ìjọba ètí mọ̀ pé èèyàn bú ni wọ́n ni. Nígbà wá mọ̀ pé àwọn eléyìí kò sí nǹkan méjì tí wọ́n lé, wọ́n fẹ́ gbà ló máa wọn lọ́wọ́ ni, àwọn aláwọn ò fẹ́ wọn lò mọ́. Ẹ dákun, ẹ̀yin alálùbọ́sà àǹkó tẹ́ wá ń tako ìjọba Saudi ní Nàìjíríà, ṣé kí ló kàn yín pẹ̀lú ìmá wá dọ́rọ̀ Saudi lẹ Nàìjíríà? Ṣé ẹlẹ́bọ ni wọ́n ni bí mo fẹ́ yọrí ẹ̀ sínú? Torí ẹ̀ ń sọ pé ẹjẹ́ àkọ́kọ́ sọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ náà. Àwọn ẹlẹ́bọ lẹ̀ yìí alálùbọ́sà àtàwọn yòókù bíi tiẹ̀, àwọn ẹlẹ́bọ lẹ̀ yìí ibo lẹ yanjú ọ̀rọ̀ wọn sí, ibo lẹ ti bọ́rọ̀ wọn dé, ibo lẹ ti bọ́rọ̀ àwọn ẹlẹ́bọ lẹ̀ yìí dé kẹtù máa wá sọ̀rọ̀ ìjọba Saudi. Ṣé ẹlẹ́bọ ni ìjọba Saudi ni tẹ́ẹ̀fí ń sọ̀rọ̀ wọn? Ṣé ẹlẹ́bọ ni ìjọba Saudi tẹ́ẹ̀fí ń sọ̀rọ̀ ìjọba Saudi? Torí pé mo rí pé nú ọ̀rọ̀ tá fa Saidi Shittu gbọ́ tí ìbá pẹ̀lú ẹ̀yà àfáà súnà mú kókó, lára wọn sì lèmi wà, lára wọn lèmi wà. Káwà dákẹ́ káwà ní máa yẹ̀yẹ Sahih Bukhari, ma fi Sahih Bukhari lẹ̀ má ká òsì ló ń ṣe, káwà dákẹ́ ká ní ń ṣe wà sí náà ní ṣe wà sí ní yíò kìí ṣe wà sí, kìí ṣe wà sí. Kò sí àfáà súnà kan tí ó gbọ́rọ̀ ohun tí ò ní máa pé èyàn ń tún Sahih Bukhari fún yàn, wọ́n wá ń sọ pé fi ilẹ̀ òsì ló ń ṣe, ẹ̀pẹ́ fúkóndì òsì pé eléyìí gan òsì ọ̀rọ̀ léléyìí náà. Kò sáfà súnà tí ó gbọ́ tí ò ní rí bẹ́ẹ̀ pé eléyìí gan ọ̀rọ̀ yìí gan òsì ọ̀rọ̀ ni. Kò sáfà súnà tí ó gbọ́ tí ò ní rí bẹ́ẹ̀. Káwa dákẹ́ káwa ní torí pé à ń bá yàn sọ̀rọ̀ ká sì dákẹ́ báyìí kéèyàn máa ṣe tí ń ṣe nígbà tá a bá ti sọ lẹ́yìn tẹ́ni wọn ò bá ti gbọ́ á wà sọ gbangba. Ayé náà wà mọ̀ pé bá ti ń sọ lẹ́yìn náà ń sọ ní gbangba. Bá ti wá sọ yìí àtúnṣe ni. Torí ẹ̀ táwọn alálùbọ́sà bá ń sọ pé ń tà ń sọ ni pé ẹ má ẹ fọ̀rọ̀ tẹ̀blígì lẹ̀ náà, tẹ̀blígì ẹbọ ń bẹ nínú ìwé wọn, torí ẹ̀ láàfi fọ̀rọ̀ wọn lẹ̀. Dr. Sharafu táwọn sì sọ̀rọ̀ in tí wọ́n mọ̀ náà fi sọ̀rọ̀ bó ti ẹ̀já sí pé ẹ̀rọ ń bẹ nínú tí wọ́n sọ wọn, èmi sì tún sọ stáǹdì tèmi nìyí wọn. Bí àwọn ọ̀gá wọn ló kọ́ wọn ká máa gbéyàn pa èmi ò rí bẹ́ẹ̀, dókítà ṣe mistake lọ́dọ̀ tèmi. Àmọ́ tí dókítà ń sọ̀rọ̀ ó ráìtì. Bí àfáà Saidi náà tí wá máa ń sọ wípé èyí mo lè ṣe mistake o, àmódodo tí mo ń sọ ni kó ronú sí. Àfáà Saidi a gbọ́ pé èmi ń sọ pé lọ́dọ̀ tèmi
dókítà ṣe mistake pẹ̀lú pé wọ́n àwọn ọ̀gá wọn náà wọn kan wá pa mí tẹ̀blígì máa ń pààyàn ni ó dáa dókítà ṣe mistake ẹ mú òdodo tí ń bẹ ní ọ̀rọ̀ tí dókítà ń sọ ẹ lò ó òdodo tí ń bẹ ní ọ̀rọ̀ tí dókítà ń sọ ni wípé jama tẹ̀blígì jama bídíà ni àwa lè láwọn máa ya wa kọ̀ọ̀kan tá a máa consider pé eléyìí èsì sọ bídíà súnà ló fẹ́ sí o kódà tó lè máa jókòó wá sí àwọn àfáà súnà tó lè máa gbọ́ wá sí àfáà súnà ńlẹ̀ rẹ̀ kó jẹ́ pé nǹkan ní ó máa tún àtúnṣe àwọn nǹkan míì sí ní agbárí rẹ̀ ṣùgbọ́n téèyàn bá focus lórí pé tẹ̀blígì nìkan òun ò sì gbọ́ mí ìmájú tẹ̀blígì lọ òun bídíà ni torí pé ẹgbẹ́ gbígbà téèyàn sọ pé ntí ṣéwù kọ̀dìríà ṣéwù tìjàní àbá ti sọ nìkan ní òun ò gbọ́ nǹkan míì máa kílẹ̀ pé Àbá Saheed Shittu lọ́dọ̀ tèmi mi ń sọ fún yín pé àwọn àfáà ti wá wọ́n jù wá lọ ni abá wọn láyé ni àbá wọn láyé ni tán bá ṣe ẹ̀rọ kù ní àwa láti sọ pé táwa bá gbà pé ẹ̀rọ ni ká sọ pé ẹ̀rọ ni tẹ̀blígì lọ mú nǹkan nu tí àwọn àfáà ṣáájú náà sì ń lò ó sí ẹ̀rọ ni àbẹ́ ẹ̀rọ kọ́ alálùbọ́sà sọ pé ẹ̀rọ ni pé gbogbo àwọn ẹ̀rọ tí wọ́n mú àwọn ẹ̀rọ ní lóòótọ́ tó wá yẹ kán lò ó kò yẹ kán lò ó ṣíríkù wá ń bẹ́ ń bí tí wọ́n ń lò kò wá sí wà sí tẹ́ bá ṣe fún tẹ̀blígì wọ́n jókòó wọn máa mírí báyìí náà ni wàláhì tó yẹ pé àwọn original tẹ̀blígì wọ́n ní wà sí rẹ̀ gbà ó tí ò bá ti lọ lórí pọ́ìntì tiwọn tí wọ́n lé kalẹ̀ wọn kí wọ́n náà kó ń bẹ́ẹ̀ kó sì sọ̀rọ̀ kó sì má jáde kó nú ẹ̀ tí ò bá ti lọ bẹ́ẹ̀ gbogbo wà sí tọ́ bá ṣe ń gbọ́ náà ni o ẹ kàn yín gbàdó sẹ́yìn ìgbà lásán kódà wọ́n tún máa mírí wọ́n tún lè máa sọkún gbogbo ẹ̀ tíríkì náà gbogbo ẹ̀ ẹ lọ bí alfa wa al-Musharraf ní Ṣakí ẹ lọ béèrè lọ́wọ́ àfa al-Musharraf mú ìgbà tí mo bá fa Saheed sọ̀rọ̀ tẹ̀blígì bóyá fa rí bóyá fòrí mo wá líǹkì ustaz al-Musharraf yẹn mo sọ̀rọ̀ wọn fún wọn gbà wọn sọ pé sẹ́mi máa ń dára bó ní èmi náà kà ń pa ìdí ẹ̀ nínú àwọn àwé wọn mo sì rí ẹ̀rọ àmọ́ ẹni tó lè sọ ọ́ ju tèmi lọ wà lẹ́ẹ̀dì mo ti sọnù pé ẹni tó lè sọ ọ́ ju tèmi lọ lẹ́ni tó ṣe é mo sì lẹ́ni tó ṣe é tó yanjú ń bẹ̀ àfa àwọn al-Musharraf mo sì tọ́ka wọn báwọn alùsùnà ṣe rí nu wàláhì ìyìn máa fáàrí kọjá kí n rí wọn lórí nẹ́ẹ̀tì wọn ìyìn bá wọn pàdé rí ìyìn bá wọn pàdé níbi kankan rí mo wá ní ẹni tó lè sọ ọ́ ju tèmi lọ náà ń bẹ àfa al-Musharraf ustaz wa al-Musharraf bí n ti ń wò wọn àwọn ẹni tí ó jù mí lọ ni wọn bí n ti ń wò wọn bí n ti máa sábà wọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn nu ẹ rí wọn tẹ ẹ bá láǹfààní àti lè kọ́ńtáàtì wọn ẹ wádìí jinlẹ̀ lọ́dọ̀ àfa mo sẹ́ndì líǹkì wọn sáfà Saheed nígbà mo bá wọn sọ̀rọ̀ lórí tẹ̀blígì èmi èsì fẹ́ kinní kan káwọn èèyàn gbọ́ èmi èé fẹ́ pé tí n bá pé èèyàn kó wá dárúkọ mi pé mi mo pe wọn bí ìgbà kìíní yẹn máa ń jẹ́ kí n fíìlì pé ṣe torí tọ́lọ́ mo fi ṣe ní àbí kọ́ lè ṣàtúnṣe ara rẹ̀ mo sì sọ máfà náà rí pé tí n bá ti pè yín pé mo rí ààyè ẹ̀kan mo bá tún yín ṣe lórí ẹ̀ ẹ dákun ẹ má sọ fáyé pé ẹ kàn correct ara yín ẹ kàn proof ẹ correct ara yín ní àtúnṣe pé mo ti padà get ẹ̀rọ ara mi ni ẹ má wulẹ̀ sọ pé àfa Kamalidin nìkan kéde torí yíò la pè yín wàláhì àwọn náà sì lè máa jẹ́rìí mo sọ fún wọn láì máa ìgbà wọn adárúkọ mi lórí yìí tán tí wọ́n ń bú àwọn àfa yìí àmọ́ rí pé ó yẹ kí n sọ̀rọ̀ torí àwọn èèyàn ti mọ̀ pé àfa yìí náà máa ń pè àfa so bẹ́ẹ̀ yẹn bá fẹ́ mọ kúlẹ̀kúlẹ̀ dáadáa ń pa tẹ̀blígì ẹ lọ bá fa Musharraf al-Musharraf dáwà àbí kìíní kan ẹ lọ bá fa Musharraf kẹ gbá wọn ọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ bá ní contact ẹ pè wọn kódà bẹ́ẹ̀ bá lè invite wọn sórí program yín àbí kí wọn ó ṣe kẹ play rẹ̀ nípa tẹ̀blígì ẹgbẹ́ wà sí òun fáfá káfó sọ̀rọ̀ mo mọ̀ pé àfó ò ní parọ́ àfó sì ní fi kankan bò pẹ̀lú ibi tọ́rọ̀ dé yìí àwọn ya mùsùlùmí ní bẹ́ẹ̀ táwọn kan wá àwọn ará Pakistan kan tó wá dè mọ́lẹ̀ pẹ̀lú ròrí bó làwọn ṣe wá dákẹ́ àwọn ya mùsùlùmí àwọn ará Pakistan kan wọ́n wá kó ròrí pàǹtí kan wọ́n kó jọ wọ́n wá gbélé wọn lọ́wọ́ pé eléyìí ni ẹ máa lò ń lu yín àwa bá àwọn àyà wa ń sọ̀rọ̀ pé ìròrí tó gbélé yín lọ́wọ́ yìí àwọn nǹkan báyìí bẹ́ẹ̀ wà ní ẹ̀ẹ́dẹ̀ paki kẹ́ tó ṣàtúnṣe rẹ̀ wọ́n wá sọ wá dẹni tí ò lè ṣàtúnṣe àwọn ọmọ àyà wa mọ́ láàrin ara wa àfi ká ṣẹ̀ṣẹ̀ máa wá gbàjọ̀ǹda lọ́dọ̀ ara paki bíbó
àṣẹ̀ṣẹ̀ wá gbà yọ̀ǹda lọ́dọ̀ ara Pakistan pé kìnnì kan o àwọn wọ́n ẹ̀ṣẹ̀ wá pàṣẹ yọ̀ǹda tiwọn fún ọmọ ìyá tiwa Nàìjíríà ẹ wá ní a máa sọ̀rọ̀ àfa alálùbọ́sà àwọn tuntun ń challenge yìí ṣé ẹ ti yanjú àwọn ẹlẹ́bọ ilẹ̀ Yorùbá tán tẹ́ ń sọ pé tẹ́ ń sọnù torí àbòsí lọ́rọ̀ pé n táwa ń sọ ni pé àwọn ẹlẹ́bọ àwọn tí ń ṣẹbọ yìí ẹjẹ́ á yanjú àwọn tí ń ṣẹbọ nínú àwọn mùsùlùmí yìí ẹjẹ́ á yanjú ọ̀rọ̀ wọn tán ká tó máa wá sọ̀rọ̀ àwọn tó bá ń ṣe súnà tó kù díẹ̀ káàtó ibo lẹ́yanjú yìí díẹ̀ yín náà kẹ́ tó máa dá sọ̀rọ̀ Saudi ìjọba Saudi gba ìkwánù pé ara yín lọ́wọ́ ẹ máa wá gbọ́dọ̀ wa ìyà ń jẹ yín ààyè wá gbónílé wọn tán ààyè gbàlejò tó ní kó nílé ó kẹrù kó jáde ẹ dákun ṣé yóò rọgbọ tó bá jẹ́wọ́ náà ńkọ́ wàláhì tí ń bẹ ńlẹ́nu ẹni tí ò bá máa kó mọ̀ ọ́ ìjọba Saudi ó ṣàbòsí fún anybody ìjọba Saudi ó ṣàbòsí fún anybody wọn àwa la gbà yín sílé àti láàfẹ́ yín lù mọ́ Kaaba ìjọ pa wá pọ̀ ìlú òjọ pa wá pọ̀ torí ẹlòmí ògbọ́n yóò wá ní ṣe ìlú gbogbo mùsùlùmí níbi ìrọ́lọ́npa gbogbo alájọ ní Kaaba bẹ́ẹ̀ ni ẹni ìjọba Saudi bá gbà láyè kó gbé inú ìlú àwọn ó gbé inú ọmọ Nàìjíríà nìwọ ọ̀ìṣọ́ ọmọ Saudi má parọ́ ọ̀sìn lọ́wọ́ fẹ́ wá sí àjìká ní ọmọ wàá pọ̀ ìṣọ́ ọmọ Saudi àwọn náà mọ̀ pé àwọn òtó bẹ́ẹ̀ gbogbo alájọ ní ọlọ́kàn gbé síbẹ̀ wọn ni kí ló wá kẹ̀yìn àfá alálùbọ́sà àtàwọn míì bíi tiyín kí ló kẹ̀yìn nípa ọ̀rọ̀ Saudi lé ìhwánu kò lé ìhwánu kí ló kẹ̀yìn tẹ́ fi ń discuss ẹ̀ bí bólẹ̀ bọ́rọ̀ àwọn mùsùlùmí ẹlẹ́bọ lẹ́tí ẹbólẹ̀ bá dé àfá Saidi fèsì fáfá alálùbọ́sà Saudi lóhun ò fẹ́ ìhwánu ṣé kí ló kàn wá ní Nàìjíríà tààrà alùbọ́sà fi rìnà kankan máa parí Abdulgani Juma aláìlójú tí làfá báfà bá sọ nǹkankan tí ò níbi kó tiẹ̀ líǹkẹ̀ má Abdulgani Juma yóò sì porúkọ ẹ̀ Islam kọ́ nìyẹn torí àfá Saidi èyí tẹ́yìn náà wọ́n sọ pé ẹ sọ àníṣe tí Dr. Sarafu sọ ìṣòótọ́ ni ọ̀rọ̀ kan náà lẹ́gbọ́dí bẹ́ẹ̀ ó dẹ̀ mi ń sọ fún yín pé ọ̀rọ̀ tí ẹni tẹ́ ń plé òun pé Dr. Sarafu sọ èmi ń sọ fún yín pé mistake in doctor ṣe bẹ́ẹ̀ àmọ́ mistake in doctor ṣe òun wọ́n ṣe lẹ́ni tí ń sọ òdodo ni o ẹ wá ju mistake ń lẹ̀ mọ́ plé rẹ̀ mọ́ ẹ wá mú ọ̀rọ̀ tẹ̀blígì ẹ wá mú mánu nísìnyí bẹ́ẹ̀ náà ti máa ń sọ pé mo lè sọ̀rọ̀ mo lè ṣe mistake àmọ́ òdodo ni kò ronú sí ibi ọ̀rọ̀ mẹ́sì sọ́nbi eléyìí náà torí ẹ̀yin náà wá mú òdodo tí ń bẹ ń bi ọ̀rọ̀ dókítà wọn ẹ̀yin náà ẹ wá bẹ̀rẹ̀ sí ní sọ báyìí ẹ ju àṣìṣe òun lẹ̀ ó tó èmi ti jáde mo sì sọ fún yín pé lọ́dọ̀ tèmi èmi gbà pé mistake ni tí dókítà bá ní nǹkan táwọn fi pé kì í ṣe mistake ọwọ́ tí wọ́n ló wà mímí ò mọ tẹ̀blígì bẹ́ẹ̀ kò sì ṣe sọ fáyé pé bẹ́ẹ̀ náà rí káwọn èèyàn wá gbọ́yàn yìí ó ṣòro sọ àmọ́ lọ́dọ̀ tèmi mistake lèmi ti wá sọ báyìí ẹ wá ju ilẹ̀ mọ́ sọ ọmọ òdodo tí wọ́n wá ń sọ ń pa tẹ̀blígì wọn yìí náà bẹ̀rẹ̀ sí ní sọ ṣé wá láwọn alálùbọ́sà tí wọ́n ń sọ fún yín pé in tí àfá alálùbọ́sà ń sọ òun ni wípé àwọn oníbídíà ọ̀dọ̀ àwọn tí ń ṣe ṣírkù ibo la sọ̀rọ̀ wọn dé tí wọ́n ló yẹ ká yanjú náà kájọ yanjú bá yanjú wọn tán ṣe láti ọdún ìwọ̀n rí yanjú ẹmọ sọ́nà ni ẹ pín lẹ́yìn náà ni pé àfá alálùbọ́sà ibo lẹ yanjú ọ̀rọ̀ oníbídíà ọ̀rọ̀ àwọn oníbídíà lẹ̀ yìí ọ̀rọ̀ àwọn àfá ẹlẹ́bọ lẹ̀ yìí bí àfá Saidi sí ilẹ̀ sọ́run èmi ò gbọ́rọ̀ yín ìbólẹ̀ yanjú ẹ̀ dé ìbólẹ̀ yanjú rẹ̀ dé tẹ́ẹ̀fí ń dá sọ́rọ̀ Saudi sẹ́lẹ̀bọ ni wọ́n bẹ̀ ni tẹ́ẹ̀fí ń dá sí ọ̀rọ̀ Saudi pé Saudi ó dá fatiwa lórí ìkwánu ó dá fatiwa lórí tẹ̀blígì tí wọ́n ní ká máa wá ṣe hajj ní àbá ní ká máa wá ṣe umura wọ́n láwọn ò fẹ́ kí àwọn ò fẹ́ gbóòórùn ẹgbẹ́ tí ń jẹ́ tẹ̀blígì nílùú àwọn mọ́ báwọn ò ṣe fẹ́ gbóòórùn ẹgbẹ́ tí ń jẹ́ Ikhwanul Muslimun nílùú àwọn mọ́ ẹgbẹ́ méjèèjì sì ní lára burú wọn ni wípé nínú nǹkan tí Islam kọ̀ pé kò gbọdọ̀ wáyé tá a bá ń bẹ lábẹ́ ìlú tó jẹ́ ìlú Islam pàtàkì jùlọ ìlú Saudiya yẹn tí wọ́n ní àwọn olórí tó bá ṣẹ̀rí àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ àfún tí wọ́n ń ṣe ìlérí fún
àwọn Ikhwanul Muslimun náà tún wá ẹgbẹ́ tí wọ́n gbogbo ìlú tán bá ti establish ẹ̀ wọ́n láwọn tí ẹ máa ṣe bẹ́ àfún tẹ́ẹ̀já pé ẹ máa gbà wọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó máa control yín tó pé gbogbo tán bá ti sọ ẹ̀ ní yí wọn lẹ́nu padà wọ́n mú rú lẹ̀ bẹ́ẹ̀ àná ń pè Ikhwanu ń ṣe tẹ̀bùlígì náà máa ń ṣe wọ́n lọ ṣe ní Pakistan àwọn òtún ti wọ́n lẹ̀ tanyanya torí àwọn fi máa gbẹ kálukú ló ń gbẹ wá lọ Pakistan tó bá débẹ̀ kọ́ lè rí ọwọ́ súfì wọn gbà lọ́dọ̀ àwọn olórí wọn lọ́hùn ni àwọn náà ń ṣe bẹ́ẹ̀ irú ẹni yóò wá dé Saudiya níjọba inú ìlú tó níjọba táwọn èèyàn kan ti ṣe bẹ́ẹ̀ fún òun tún wá gbé bẹ́ẹ̀ ti tẹ̀blígì wọ bẹ̀ ànábì sọ pé tẹ́ ẹ bá fi lè rí èèyàn kan tó bá tún ní bẹ́ẹ̀ àfẹ́ lòmí yàtọ̀ sí ẹni táwọn èèyàn ti panu pọ̀ lé lórí ànábì ni ẹ parọ́ ẹni bẹ́ẹ̀ yóò dà lúrú. àrùn pọ̀ nínú tán gbé láwọn ọmọ ìyá wa tẹ̀blígì lọ́wọ́ àwa ń bá wọn sọ ń bí wọ́n ní rárá àfi tẹ́ ẹ bá di Pakistani ẹ wá nígbà tá a rí Pakistan lọ ká sì dákẹ́ ká má sọ̀rọ̀ alábòsí ni torí ẹ ọ̀rọ̀ jẹ́ bọ́rọ̀ sí jẹ́ nínú àwọn nǹkan tí mo gbèrò láti sọ torí àfa Saidi ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ mọ́ bẹ́ẹ̀ sì máa dá sí láàrin àwọn tí wọ́n já wọn ní mímọ́ so lẹ́yìn náà ni pé gbogbo lóhun òṣìlẹ̀ ń ṣe kinní kan mo ti sọ fún yín bá a ti ń sọ pé ẹ má fi bá wọn tí è sí oúnsúnà náà lò náà là tó ń sọ fún yín ẹ má fi bó oúnsúnà lò gbogbo ẹ̀yàn àfáàsúnà ni mò ń sọ òṣìlẹ̀ ń ṣe gbogbo ẹ̀yàn àfáàsúnà mò ń sọ òṣìlẹ̀ ń ṣe ọ̀rọ̀ burúkú lẹ́ ń sọ tẹ́ ẹ̀ bá rí ìyàsó tó ọ̀rọ̀ fún yín ọ̀rọ̀ burúkú gbá lọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn nígbà tẹ́ bá yẹ ìyá àwọn àfáàsúnà fáwọn tẹ́ kójọ tán àwọn olókù tí ó sì wà sí fún wọn bó sì ti sọ fún yín àwọn àfáà Amukoko lára wọn lè mí pé mi sì jáde yìí àfáà Amukoko ní mí mo jáde ẹ sì ti mọ̀ mí ẹ lè má mọ̀ pápá Amukoko ní mí torí ẹ kò wá gbẹnu yín mọ́ká pé ọ̀rọ̀ kílẹ̀ sọ́npa ẹlẹ́bọ bó ti sọ fún yìí mi ó sì tún máa tún sọsẹ́ ẹ̀yin ni tí ò bá yé ẹ̀yin ó yé àwọn tó yé nínú àwọn tí wọ́n já wọn tí wọ́n jáfa pé àní ká jáde ká sọ̀rọ̀ kìí sọ̀rọ̀ yẹn kí gbogbo wa ṣe torí ẹ̀ ló fà á ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ńgbà míì tí ń bá rí pé Ustaz Abdulhakeem Al-Kutubi bá ti sọ̀rọ̀ ń parí mi fẹ́ sọ mo rí pé wọ́n ti sọ bó ti jáde àwọn èèyàn ti gbọ́ mi fẹ́ sọ tí ì bá ṣe pé mo bá ní kọ́mẹ́ǹtì tèmi láfikún mi láìkí kí n sọ àìmọye àwọn èèyàn wallahi tán ti gbé wá bá mi pé lágbájá sọ báyìí fún lésì máa ní àmọ́ ti gbọ́ pé Ustaz Abdulhakeem Al-Kutubi ti sọ̀rọ̀ yìí ẹ lọ sí ẹ̀tọ̀dọ̀ wọn àìmọye àwọn èèyàn tó máa ń sọ bẹ́ẹ̀ fún mi máa ní àfáà wa báyìí ti sọ ẹ lọ sí ẹ rẹ̀ so torí ẹ kò sí nǹkan kan tá a fẹ́ gbà ń bẹ̀ wà fà Saidi ẹ dákun ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí àwọn nǹkan tá à ń sọ yà mo sì ní nǹkan kan náà tí mo tún fẹ́ pàkíyèsí náà so nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ mo ti kílẹ̀ ọ̀rọ̀ ti ṣíríkù àti sọ dáadáa ẹ̀ tí ìbẹ̀rẹ̀ wà sí gan táwọn afáàsù náà ti ń sọ bákan náà ẹ láwọn èèyàn ń pè yín láláì màkàn mo fẹ́ pè yín sákèésí lórí yẹn náà a gbọ́dọ̀ bára ẹni rìn ká má bára wa sòótọ́ ọ̀rọ̀ àbòsí ní jẹ́ bẹ́ẹ̀ èmi yìí búyàn léèbú pé aláìmọ̀kan kìíní kan ó máa ń le lára mi gan because ọmọ èèyàn ní gbogbo wa kódà kéèyàn já aláìmọ̀kan yẹn tẹ́ ẹ bá fi ròyìn rẹ̀ bó ni ó ṣe rí so torí ẹ̀ ó máa ń le lára mi gan bó ṣe ráwọn ọ̀rọ̀ kan tẹ́ ẹ máa dá sí táwọn yóò máa wò pé onímọ̀ ò ní sọ̀rọ̀ eléyìí ẹ má máa dá sí àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ máa dá sí wọn pé onímọ̀ gbọ́dọ̀ sọ báyìí irú ẹ̀ lọ́rọ̀ bẹ́ẹ̀ tí ń gbẹ ọ̀nà tẹ́ ń gbà sọ̀sọ̀ ẹ̀ Bukhari kò dáa tó irú ẹ̀ náà lọ́rọ̀ míì náà táwọn àfọmọ́ bá yín sọ pé wọ́n lè fi kámẹ́rà mú ẹni tó bá ṣe sìná wọ́n á lè lò tẹ́ẹ̀ tó máa sọ pé ẹ̀ tó bá yá ń tẹ́ sọ yìí wọ́n padà tún sí ẹ ti padà ń bẹ̀ lóòótọ́ àmọ́ ọ̀rọ̀ náà ẹ̀ fà ń gbà yẹn náà dáwọn pé mo ti bá yín sọ lẹ́yìn títí ẹ sì ti ṣe bí ẹni tó gba ẹ tó wá dórí kinní náà ẹ tó wá tó ń tún tẹ̀ ń sọ yẹn sọ mo fi wá pè pé màá sọ̀rọ̀ káfà wà kan náà tó wá pè ní Saudiya kan náà tó wá sọ pé a lè fi kámẹ́rà mú lóòótọ́ táwọn tí wọ́n kéwú bá ti ń bá yín sọ̀rọ̀ ẹ mọ́kàn máa rí bí wà pé bóyá wọ́n kéwú eré ni kéwú ìṣeré
bí ò bá sáwọn tó kéwú lè gbọ́ nǹkan kan yes ní ó dàrú sẹ́ni wọ́n bá ń tẹ̀ ń sọ ẹ má ṣe bọ ẹ má sógun ẹ má sọsẹ̀ ìtajà àwọn ṣíríkù míì ń bẹ tí ò gba abẹ́rún lọ tí ò yẹ yín gan ṣíríkù míì ń bẹ tí ò gbarú ọ̀nà lọ tí ò yẹ yín gan ṣíríkù míì ń bẹ kò gbarú ọ̀nà wá kò sì yẹ yín náà ó sì yàtọ̀ tí ká máa sọ pé ṣé ò lágbájá ṣàánú mi ṣíríkù lọ́rùn ó sì máa jẹ́ nínú àfáàmù kòkò tí mo dárúkọ Sheikh Abdurrauf Bello ọlọ́run ṣe tí mo rántí nínú àwọn àlùfáà wa mú kòkò Sheikh Abdurrauf Bello wọ́n bẹ̀ẹ́nu wọn Sheikh Abdurrauf Bello Àjánà sì ń gbé mi ò rántí dárúkọ wọn kò sí yẹ kí n má dárúkọ wọn lẹ́ẹ̀kan Àjá ni wọ́n ń gbé Àjá làfáà wa ń gbé Sheikh Abdurrauf Bello Àjánà ń gbé ó dọ̀ tún ṣáájú Àjá bus stop bóyá ahóyáyá àbí kinní kan ibẹ̀ náà ń gbé bí tán gbé nù yẹ Sheikh Abdurrauf Bello àfáàmù kòkò ni wọ́n bẹ́yìn ò bá mọ̀ àwọn mọ̀ gbìyànjú tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ ká tako ṣíríkù ṣáájú kẹ́yìn tiẹ̀ tó máa sọ̀rọ̀ wọ́n tún kọ tírà lórí ṣíríkù wọ́n kọ tírà lórí ṣíríkù àwọn ṣíríkù ilẹ̀ Yorùbá táwọn yẹn wọ́n tún kọ tírà lórí ẹ̀ tó fi ṣàlàyé ṣíríkù tó sì já sí ọ̀pọ̀lọpọ̀ wà sí wọn ìmọ̀ ń lọ lórí ṣíríkù dáadáa bọ́pọ̀lọpọ̀ tèmi náà sì máa ń lọ bẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ ti Sheikh Abdulgani Juma náà ṣe máa ń lọ bẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ ti Sheikh Abdul Baba náà ṣe máa ń lọ bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àfáàmù kòkò ìkìlẹ̀ sọ ń pa ṣíríkù dẹ́n ṣé dandan ni táwọn bá ń sọ̀rọ̀ ṣíríkù yẹn ká máa dárúkọ lágbájá o rárá lẹ́bi pé mẹ́tọ̀dì tẹ́yìn fẹ́ káwọn àfáà súnà máa lò wọn àfáà súnà tẹ́ gbà fún mélòó ní lóru ẹ̀ wọ́n kàn wò pé kò máa ṣe jù bẹ́ẹ̀ lọ ni ṣùgbọ́n ìlera àfáà súnà kó máa lo mẹ́tọ̀dì bẹ́ẹ̀ ṣe lò yẹn but àwọn èèyàn fún ilé excuse ni ẹ má wàá wo excuse táwọn èèyàn fún yín tán fi ń gbójú bí àwọn kan fi eléyìí fúyẹ́ kẹ wá fi rí pé bẹ́ẹ̀ ti ń ṣe gan-an ló ráìtì ẹ kẹ́kọ̀ọ́ lára àwọn àfáà súnà ẹ wò ṣe sí wọn ẹ stọ́dì wọn eré kọ́ ni wọ́n ń pè ń kéwú kìí ṣe eré rárá gbogbo aláwọn Sheikh Abdurrauf Bello ẹni tí ò bá mọ̀ wọ́n Ibadur Rahman ní péjì wọ́n ti ní péjì kan before gba wọn tí bóyá yóò close ni ọ̀rọ̀ ṣíríkù rẹ̀ àìmọye rẹpẹtẹ ọ̀rọ̀ súnà ọ̀rọ̀ ṣíríkù ọ̀rọ̀ súnà ọ̀rọ̀ ṣíríkù táfà wá ti sọ́ńbẹ̀ dáadáa àfáàmù kòkò sí làwọn náà ẹni àfáàmù kòkò kí lẹ ṣe tí dandan ní ká dárúkọ èèyàn ni jáde pẹ̀lẹ́pẹ̀lẹ́ pa àwọn èèyàn tá a bá ń sọ̀rọ̀ so torí ẹ̀ kí eléyìí jẹ́ bá a níyẹn ṣe jẹ́ bákan náà so mo wá ń fi lè ṣe parí fúnra mi àti fún Alfa Saheed Shittu náà so ye mo fi ń ṣe nàṣíhà fún wa pé ṣẹ́rí ń tán pè ní ká fẹ́ ṣe súnà ó bùkátà mímọ̀ ó sì níbi téèyàn ó kéwú dé kó tó lè tọ́ tírà fún rẹ̀ èèyàn ní wà lábẹ́ àfa àti tí láéláé kódà bí èèyàn bá kéde lẹ́bù pé èèyàn lọ jámíà yóò padà jáde náà ni bó tún gba dọ́kítọ́rẹ́tì yóò tún padà jáde náà ni gbogbo master gbogbo kìnnì kan kódà gbogbo prof yóò padà jáde náà ni gbogbo emérítọ̀ yóò padà kú ńbẹ náà ni yóò wá kú aljuhudu ash-shakhsiyya ìgbìyànjú tara ẹni yìí wá sàgbà gbogbo ẹ̀ ìgbìyànjú tara ẹni yìí ó sàgbà kíni ó sàgbà gbogbo ẹ̀ so àwọn àfáà tá a máa gbórúkọ wọn lẹ Yorùbá ìgbìyànjú ara ẹni pọ̀ ju ń tán ké lábẹ́ àwọn àfáà lọ ó pọ̀ so bẹ́ẹ̀yàn bá láǹfààní àti lọ jámíà kó lọ bọ́lọ̀ ń bá sílẹ̀kùn ẹlẹ́ fúngbà tẹ́mi ó fi jáde lé kéwú ọjọ́ orí tèmi wà lọ́dún náà ńgbà tèmi ó fi jáde sánáwì ó ti kọjá lẹ́bù tán lè gbà mí ń jámíà ní sì fẹ́ parọ́ ọjọ́ orí a sì lo ọ̀nà míì pétọ̀ àwa náà ò ní dúró nígbà bá sọ pé àparọ́ ọjọ́ orí síbẹ̀ ta la sẹ́ndì kìíní kan 2003 ta wá sẹ́ndì ẹ̀ sọ́hún àrí reply 24 25 26 27 àwọn reply ní 28 àrí ní 27 àrí ní 26 ẹ dákun ọjọ́ orí ti ọ̀rẹ́dì àbófun tán béèrè fún tẹ́lẹ̀ ó tún wá ti háàdì ma nígbà tá a fi rí kọ̀búlù pé wọ́n gbà wá ọmọ wà nílé ìyàwó wà nílé tí ò sẹ́ni tí ó bá wa bọ́ wọn àwọn náà là á ṣe gbìyànjú là á fi gbọ́ nǹkan wa
so torí ẹ̀ a ní káwọn èèyàn má gbìyànjú mímọ̀ àwa ń sọ gbogbo ẹni tí bíyàn bá mọ̀ pé òun fẹ́ pípe mímọ̀ ó ń láti wá mímọ̀ ni ó ń láti wá mímọ̀ ká ní àlékún gbìyànjú lórí ọ̀rọ̀ pé à ń wá mímọ̀ ká lálékún gbìyànjú ká sì má sọ ju dédé ibi tá a bá mọ̀mọ́ lọ ó má pọ̀nlé wá púpọ̀ fún yàn tí yẹn bá ti ń sọ kọjá ibi tó mọ̀mọ́ yóò padà máa ráwọn onímọ̀ bí ẹni tí ò ṣe nǹkan kan ní irú ẹ̀ ní ń ṣẹlẹ̀ Sáfà Saheed ẹ ti fẹ́ máa rí intention pé ìyẹn gangan ni àlẹ́ gbìyànjú yóò gan mo fẹ́ sọ wàláyé mi ń tèmi àsọ pé ẹ gbìyànjú pé àwọn kan tara yín wọ́n jákù àwọn kan tí wọ́n ti ń lọ lé jálàbí tẹ́lẹ̀ jákù àmọ́ ṣáájú káwọn èèyàn kan tó máa jákù lọ́dọ̀ tí wọ́n ti jákù lọ́dọ̀ tí wọ́n ti jákù túrù tiwa náà nígbà tí ò ti rẹ̀ tí ì sípò à ń wọrí social media wọ́n ti jákù túrù tiwa náà túrù àwọn àlùfáà tẹ̀ ń darúkọ àfáàmù kòkò yìí rẹpẹtẹ báwọn yẹn ti jákù tán lọ ilé oúnjẹ àràbí kan mọ́ látàrí ìmọ̀ye ọdún torí pé àwọn oúnjẹ àràbí táwọn náà báyìí ládùúgbò wa ti challenge wa pé àṣàṣì ní kinní kan ní ẹlòmíì ti kú nú wọn àṣàṣì ò mú wa ẹlòmíì ní stroke àṣàṣì ò mú wa kódà àwọn tá à ń sọ yìí Ọlọ́run ti padà wá ṣàánú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ táwọn gan ti padà wá ń bá wa ṣe súnà tá à ń ṣe yìí tó sì jẹ́ pé àwọn bàbá wọn nígbà táwọn bàbá wọn halẹ̀ mọ́ wa àwọn náà ń support àwọn bàbá wọn ni nígbà tá a bú àwọn bàbá wọn tá a sì máa yẹ̀yẹ́ wọn àyàkàyàkà wọn ṣùgbọ́n àwa ń dúndò pé kíní yóò correct a sì ń jó yí wọn pé àṣàṣì yìí ò lè ṣe kankan àfi pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run àwọn ọmọ yìí náà padà wá ń súnmọ́ wa ní tèrè èjì tèrè ọ̀pọ̀lọpọ̀ wọn ti wá dùn súnà wàláhì ọ̀pọ̀lọpọ̀ wọn ti wá dùn súnà tó jẹ́ pé àwọn gan ò bá tún jálè fa bàbá wọn nídìí jálàbí wọn sì jẹ mọ́ lónìí ẹ má rò pé ẹnìkan làwọn èèyàn tara yín kó ń di jálàbí àìmọye àwọn èèyàn táwọn èèyàn tara wọn kó ń di jálàbí tí wọn ò sì máa pariwo ẹ̀ síta torí pé ọ̀nà tẹ́yìn ń gbà ṣe ti yín ló jáwọn èèyàn máa rí náà rí ọ̀nà títí yín gbà wá ní pé orí social media ni àwọn èèyàn rí náà rí ní social media ẹni tí ò gbé tiẹ̀ gbé orí social media só túmọ̀ sí pé àwọn èèyàn ò ṣiṣẹ́ ni torí ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́ bá ti fẹ́ sọ̀rọ̀ mímọ́ ẹ dákun ẹ rí wípé n tó dá yín lójú lẹ̀ ń sọ n tó dá yín lójú lẹ̀ ń sọ tẹ́ bá ti sọ nǹkan tí ò bá ti jẹ́ nǹkan mímọ́ àwọn èèyàn ò fẹ́ máa jó kò ní fẹ́ jọ pé ká ló pé aláìmọ̀ kankan kan yóò dẹ̀ máa mú bínú wá kọ́lọ̀ kan bá Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa kò mí kọ́rọ̀ yóò pẹ́ tó bẹ́ẹ̀ àmọ́ ọ̀rọ̀ náà ó yẹ kéèyàn yànnà náà nǹkan díẹ̀ so torí ẹ̀ wọ́n tún wá ń padà síbi mo ti bẹ̀rẹ̀ àwọn àfáàmù kòkò wọ́n dá sọ̀rọ̀ ṣíríkù dáadáa nígbà tẹ́ ẹ̀ ti jáde àtìgbà tẹ́ ẹ̀ tún jáde yìí gbogbo àfáàmù kòkò ló dá sọ̀rọ̀ ṣíríkù Abdulgani Juma dá sí Kamal Ibrahim dá sí Saheed Hamza dá sí Abdulrauf Balo dá sí Tajudeen Usman dá sí Daoud Abdulbazari dá sí Ahmed Saadu dá sí Abu Sufyan Saadu náà dá sí kálukú rẹpẹtẹ náà dá sí àwọn alálùbọ́sà ìrọ́tán sí ń pa fún yín ni pé fàwọn súnà ilẹ̀ ṣírkù ń bẹnu tíra tẹ̀blígì mọ́ tuntun sọ ẹ lọ bá fàwọn Musharraf Abba Saheed ẹ lọ bá fàwọn Musharraf ẹ lọ kẹ́kọ̀ọ́ lọ́pọ̀lọpọ̀ nípa ọ̀rọ̀ tẹ̀blígì tẹ́ ń dá sí lọ́dọ̀ wọn mi ti sọ díẹ̀ ní ti ti sọ kankan ránú tẹ́mi gan mọ̀ ẹ lọ bá fàwọn Musharraf ẹ gbọ́ mi lọ́dọ̀ wọn torí wọn yìí sọmadé nu tẹ̀blígì kan tó kó ń bẹ tẹ̀blígì tó sọ pé òun ò mà wọn bóyá ó ṣẹ̀ṣẹ̀ bí lánàá ni nígbà táwọn yìí ń ṣe tẹ̀blígì ọdún kan bẹ táfa ṣe nígbà kan tán ní mi ò ní sọ̀rọ̀ bombasi mi ò ní sọ̀rọ̀ òfèmínú mo fẹ́ sọ̀rọ̀ personal experience tèmi nínú rẹ̀ àfa ọ̀rọ̀ náà kíra mo ń wá ọdún oyin tí ì rí ni mo fẹ́ dù padà síta torí ẹ̀ bá rìn ẹ̀ ṣe jẹ́ nìyẹn àwọn tí ń sọ fún yín pé ọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ yìí nínú wa lánìí yanjú ká tó mọ̀ sọ tàwọn eléyìí ibo làwọn náà yanjú ẹ̀ títà fi ń dá sọ̀rọ̀ Saudi làwọn ò fẹ́ Ikhwan ń lo àwọn mọ́ wọ́n fẹ́ dàlúrú kọ̀ǹfàmù wọ́n dẹ̀ fẹ́ dàlúrú lóòótọ́ kí ní àgbo làbùrọ̀ máa wá jàjà tiwọn ọ̀rọ̀ táwọn wá ń sọ pé wọ́n ń bó ń súnmọ́ báyìí àwa kọ́ la pélé rẹ o Abdulgani Juma kọ́ ló dálẹ̀ o àwọn ará wọn ń gbà tíjọba Saudi aláwọn ò fẹ́ Ikhwan mọ́ná bẹ̀rẹ̀ sí ní lálà sí Saudi nígbà tí èèyàn bá ju Saudi lẹ̀ tí ń sọ pé Turkey ò nílùú Ìsìláàmù Turkey Abba Saheed ó dà ìpẹ́ yìí náà máa ń sọ pé ẹni lé Turkey ó dà ìpẹ́ yìí máa ń gbọ́nu program yìí gbà kan ní ìfìmọ̀ wò ní dáadáa
Turkey wọ́n nílùú Islam ni pé Erdogan gẹ́gẹ́ ni khalifa mùsùlùmí lára àwọn ìkwánu lẹ́yìn náà ló sọrú ẹ̀ Erdogan òun ni khalifa mùsùlùmí Turkey òun ló tún fẹ́ jẹ́ ìlú ẹ̀sìn nísìn òun ìlú ẹ̀sìn wọ́n fi ń lálà ṣe Saudi ẹgbẹ́ àfáà Saidi síbẹ̀ ni lẹ́sùn mọ̀ pé nǹkan àwa mọ̀ tán ń sọ tẹ́yìn ò mọ̀ ló fà á tó fi já pé àfẹ́ kan ṣì àwọn èèyàn lọ́nà àtìfẹ́ kan ṣirú yín náà lọ́nà pẹ̀lú ọ̀rọ̀ tán ń sọ tẹ́ máa wò pé ó make sense làwọn èèyàn fi ń jáde fún wọn lésì torí ẹ má gbà àtẹ̀jẹ́ pẹ̀lú alálùbọ́sà máa ti ń sọ kó náà má sọ̀rọ̀ Saudi má kó má gbìjà ìkwánù má kó náà má bá yín ṣerú yìí tẹ̀ ń ṣe yìí kó má bá yín ṣerú yìí tẹ̀ ń ṣe yìí ọ̀rọ̀ ẹlẹ́bọ mélòó gan alálùbọ́sà tẹ̀ ń kó ti ọ̀rọ̀ ẹlẹ́bọ mélòó ní sọ ọ̀rọ̀ àwọn afẹ́ ẹlẹ́bọ mélòó alálùbọ́sà ń sọ èmi yìí gan sọ jù lọ nìkan sábòsí fún yín tẹ́ mà nítorí ẹ̀kọ́ Ọlọ́run kó ṣàánú wa bẹ́ẹ̀ náà ọba Allah subhanahu wa ta'ala kó fún alálẹ́kùn mímọ̀ kó sì mú adódé lórí Islam هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه إن شاء الله تعالى mi ò láyè púpọ̀ ló yẹ kí n ti máa sọ àwọn ọ̀rọ̀ kan ṣùgbọ́n ó ṣeé ṣe nígbà mo jáde yìí àbáṣà ìdílé wa jáde kó lóun fẹ́ ṣíná wa tọ̀ láfa bá ṣíná wa èmi ò ní ṣíná padà fún àfa àmọ́ yìí ti ń bá rí pé eléyìí kò bá mímọ̀ lọ èmi ó ṣàlàyé rẹ̀ pé eléyìí ò bá mímọ̀ lọ àyífẹ́sìn dọ̀rẹ́ àyífẹ́sìn ṣe júlùmọ̀ ó dà àyífẹ́sìn dá bàbá tọ́ mọ́ so ọ̀rọ̀ ẹ̀sìn ó kọjọ́ ọ̀rọ̀ tá a máa ń sọ pé bàbá mi ló sọ ọmọ mi ló sọ ká má ti sọ pé ọ̀rẹ́ mi ló ṣe kí ni ló sọ tòtòrí ẹni ló fà á tá a fi dákẹ́ ṣùgbọ́n àtẹ̀mí àtẹ̀yìn àti gbogbo kálukú náà Ọlọ́run ṣàlékún mímọ́ wa ló ṣàlékún àgbọ́yé wa àti dúró déédéé wa àti àlékún ìkìláàsù wa ẹ̀mí ìṣe nǹkan torí tọ́lọ́run wa àbẹ̀lẹ̀ nǹkan lọ́mọṣẹ́ rọ̀ wá lọ́rọ̀ rẹ o Ọlọ́run wá lọ́rọ̀ rẹ o Ọlọ́run wá lọ́rọ̀ rẹ o hada wa sallallahu wa sallam ala nabiyina Muhammad وعلى آله وصحبه سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله